kò yé mi wọ́n complain yín wọ́n sọ pé ẹ̀ ṣiṣẹ́ ibi iṣẹ́ ok wọ́n sọ pé ìgbà míì wọ́n á búrúkú oúnjẹ wọ́n láàrin 1 hour wọ́n lòdì òní dínà jẹ́kìndínlẹ̀ wọ́n ní sometimes ẹ máa sí oúnjẹ máa jóná tó kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ bá lẹ́sẹ̀ ìjẹ ni. manager kò rí bẹ́ẹ̀ èmi kọ́ ni mo wà ní kitchen post mi lélẹ̀ kò sí mo ṣe fẹ́ kúrò níbi báyìí tí màá gba oyè kitchen lọ kò possible now. o ṣe ọ̀rọ̀ ẹ yé mi bọ̀ jọ ẹni tó wà ní kitchen yẹn ta ló mú wá bì. lóòótọ́ èmi náà mo mú wá bí báyìí but mi ìmọ̀ nǹkan tó ń ṣe. but abi no problem no problem ṣé kí n cross check account ẹ because ìgbà mi náà wá sí account kò ní yéèyàn. Canada. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé. my manager. ṣé wà. ó fẹ́ rí manager kí ló ṣẹlẹ̀ níbi ọ̀dọ̀ wa yìí kí ló ṣẹlẹ̀ ní iṣẹ́ wa yìí àti gbogbo ẹ̀ wá dá kankan báyìí àrí omi ààrẹ jẹ́ àti gbogbo ẹ̀ wá dá bí súná ọmọ dìndìnrín. ọ̀rọ̀ iye mi àwọn yòókù ẹ̀ náà wọ́n ti complain tó ń sọ ẹ̀ẹ́dẹ̀ ti ṣiṣẹ́ lé lórí àwọn agent tá à ń lò mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi ń dá mi pé iṣẹ́ lọ kó tó dalẹ̀ kílẹ̀ tó sùn ẹ máa rí bẹ́rù sí máa flow wọlé ni. manager kò yé téèyàn bá aládùn á máa fòbẹ̀ ṣẹ́bọ̀ náà tèmi ń sọ fún ẹ̀yin ni pé béèyàn bá aládùn á máa fòbẹ̀ ṣẹ́bọ̀ náà nígbà tí ì ṣe pé ọkùnrin wà ń tọ ọkùnrin wà nù lé ni. manager náà wà tẹ mú kẹ tẹ̀dí kẹ fún wa lówó. farabalẹ̀ láàrin mi àti ẹ kò sí suspense láàrin wa gbogbo nǹkan tó ń dánwò àbí tẹ́ ń dánwò ó mọ̀ pé ohun tá a jọ mọ̀ ni ṣé ó wá possible kí adìẹ máa jẹ fún ara rẹ̀. àmọ́ wò mélòó ni fún adìẹ tájì òní lè jẹ ìyẹn gan jẹ fún adìẹ tí wọn bá fọ̀tọ̀ bá mọ dáadáa ààrẹ kò yé àtẹ̀dẹ́ síwájú nìkan ni wò wà ẹ lè gbẹ̀yìn wọlé náà ààrẹ dẹ̀ bẹ̀rẹ̀ ijó túrú. ọ̀rọ̀ ayé mi kí ló tó ń ṣe báyìí tó bá ń gbọ́ ajé adébọ̀k mo sì ní gbàgbọ́ pé bí mo ṣe wà ẹ̀ màá sì dé mẹ́ka sọ fẹ́ bá gbàgbọ́ mi jẹ. bí mọ́kà bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀ sì lọ́ọ́ mọ́ra kẹ́ ẹ mọ́ mọ́ra ẹ mọ́ra ni. ọ̀rẹ́ ti yé mi lónà kínní. ó bá jì mí jẹ. mọ́níjà ẹ jẹ́ mọ́ ẹ jẹ́ tó dáa kẹ́nu ò lè bá a yọ̀ dì. èwo ni lóògùn yìí ṣé mo ta sí ẹ ètò ọba ṣe ni kò fèsì ó ti yẹ ó lè padà onílé tá bá sọ kò sóhun lé ó lè padà mú wa ká gbóhùn onílé. Bọ́lá ti tó Bọ́lá ti tó níbo lẹ wá wà bá ìṣẹ́ bẹ́yìn náà lẹ pè mí pé fẹ́ rí mi rẹ̀ wá dá mi dúró kalẹ̀. mo rò pé ó mọ nǹkan tó ń ṣe ẹ wò torí mi fẹ́ ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn mi dẹ̀ fẹ́ máa gbọ́ wọn níwọ̀n olórí burúkú kọ̀ọ̀kan tí ó ṣàǹfààní torí tọ́pẹ́ sọ pé òun lálejò ń ṣe lóhùn òde bọ́lẹ̀ mi fẹ́ ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn o tọ́nà kọ́ àtọkàn gọ́ṣìp jẹ́ lórí burúkú lómi ta àwọn máa tẹnu bọ́lẹ̀ lẹ́nu ẹ jẹ́ kó sùkọ̀ tó ṣẹlẹ̀ ojú ẹ̀yin náà lè máa ń sunkún òṣì pé oúnjẹ tó ń ṣe ń jóná tó ń bá béèrè fún ọ̀rẹ́ àti kọ́sọ́mọ̀ wa oúnjẹ òní dídà ní 3 hours lọ sí nǹkan tó ṣẹ́bí ìgbèrè tó ń ṣe oúnjẹ fún wa má rò pé àgbàtà sí ní fẹ́kàǹsì ti wà yìí sọ ká gbọ́ ẹni tó máa ṣe oúnjẹ gidi ẹ̀wọ̀n alálùbáríkà rẹ̀ ọ̀rẹ́ mi rè Sidi ni o ẹ tó mú wá rè lágbára Ọlọ́run ibi kákáká ibi tí kákáká eré térin. Bọ́lá ṣé màdámù ò ní fún un problem ṣá. a lè ní problem wo yóò ní sùúrù jẹ́ kó introduce rẹ̀ kó ṣàlàyé nǹkan tó ń ta. dúró ṣé o kò ní wúmà tó ń fún wa lóúnjẹ a máa ń ro oúnjẹ lọ́wọ́ tá à ń fún lówó ṣá. ọ̀rẹ́ mi gbà jù bẹ́ẹ̀ lọ. Bọ́lá ṣé o ti tẹ́sítì ọwọ́ rẹ̀ wò. ó dùn mí tá ẹ pé irú ọ̀rẹ́ mi ní ya àyà kó lọ kú kó wá sóúnjẹ ń bẹ̀ wo wọ́n á jẹ wọ́n á máa gbé pọ́ọ̀sì lọ ọ̀rẹ́ mi wo ṣàlàyé nǹkan tó ń tàjẹ̀ kan mọ̀. Good day, ladies and gentlemen. Welcome. Parent of justice, co-debaters and my fellow audience. Orúkọ mi ni Sidi Quadri Sisi. Bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo sẹ́ni mo mọ̀ ń ṣe. Mo ń ta sásẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ mo ń ta sìgá. Mo ń ta kọ́ńdọ́ọ̀mù. Mo tún mo ń ta rídò lórí WhatsApp. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ni wọ́n mọ̀ mí. Bẹ́ẹ̀ ṣe wò mí oúnjẹ ni mo mọ̀ ṣe jù. Bí mo bá so oúnjẹ fún yín ẹ mọ̀ wò sàlẹ̀ pọ́ọ̀tù báyìí ni kò ní jóná yà sàn. Ọwọ́ rẹ̀ sì rán. Bẹ́ẹ̀ ni. Iyọ̀. Èwo ni iyọ̀ eégún òwò èwo ni iyọ̀. Ẹ dúró ẹni gbogbo oúnjẹ lẹ lè ṣe àgbẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ tàn kiri. Ọ̀rẹ́ mi jẹ́ kán rí. ìgbín kákáká ẹbí tí kákáká. Ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wá nǹkan míì sórí 67 lélẹ̀. ṣé kò tí tànú gbogbo yín náà ni mo rò pé mo ti bẹ gbogbo yín lẹ́yìn àkọ́kọ́ pọ́njẹ ò ní jóná mọ́. tó ń torí ọlọ́ọ̀ ẹ̀fọ́ lẹ́fọ̀ láwọ̀ kí ṣe kálukú ọ̀tọ̀ rẹ̀ tó ń torí ṣé ẹgbẹ́ gáàsì ẹ̀ fún bí ọ wà. àwọn dà o ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi wọ́n bàtà ń bí wọ́n sì máa kiri. Wọ́n ń gbà wọ́n náà ẹ lè mọ sọ díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀ èmi etí ẹgbẹ́ àwọn oúnjẹ
tí wọ́n máa ní kọ́sítọ́mà gidi ní o ṣe problem kò sí wàhálà báwo ni ṣó wọlé àbí ò wọlé. kí la fẹ́ ṣe sí. ẹ tí wàá fara mọ́ kó náwó sókè. ẹ lọ́mọ jà jẹ́njẹ táwọn àpòfò lò epo ìjọ ọba gíná ìgbà mi kò ní. ẹ jẹ́ ká lọ́wọ́ tó náwó. ohun tẹ́ bá ṣe ni mo ṣe o. ó tán yọ̀dà fún bí o ti ẹ̀dùn mọ́nú lọ para ẹ̀ ọ̀rẹ́ mi jẹ́ mú ẹ lọ kíchìn. àjọṣe wa ò ní bàjẹ́ ó bá wù kó para ò ní bàjẹ́ o. àwọn náà ní wàhálà. ẹran olómi lélẹ̀ tó gbé wá yìí. kíní kan wo mi lójú ẹ̀ náà ṣé kò ń ṣe pé Bọ́lá ti ń gbàbọ̀dé fún wa. no wọ́n gbé fíkànsì síta ó wà nídìí ẹtí ọmọ ta kíṣìn fún wa tí wọn náà bá lé ìwà mú wa òun lẹ́ni tí ó mú wa ni ó sì ti mú wa ìtẹ́mi ni pé kí wọ́n ṣe ń jẹ kọ́mọ rìn mí lọ́kàn mú èètì ẹ̀ ń gbèsè ayé ìlé máa ṣe wàhálà lórí kíní kí n tó máa fira oúnjẹ tí ọ̀tẹ̀ mi lọ́rùn rádaràdá ni o. olórí kí ló máa ń sọ̀rọ̀ olórí pé kọ́sà máa ṣe ń jẹ tó dáa fẹ́mi ni tó bá ti wọ̀ ní òkúrú náà fi gbé tó dé ilé máa fowó lápò mo lápẹ̀ kí máa fi rajà tí ọ̀dà. àwọn fẹ́ lọ múra bò níṣẹ́ lálẹ́. ìkàn máa gbé kan lóhùn jàǹgbó ìkàn máa gbé kan kátikàti eléyìí máa gbọ́n tí ó ẹ̀ rí jágbajàgba ni wọ́n ra wọn lé o ṣe ń bí wọn ó jọ bí obìnrin ni. Hello, ìwọ dà náà tó yẹ sọ fún mi pé o ti ń bọ̀ èmi ti múra tán mo ti package gbogbo ẹ̀ ṣé kíá ara mi ti wà lọ́nà ṣé kíá o tó bá ṣe kíá máa bẹ́lú mi lọ mo ráyè gbogbo ràkàtì àìlè. ìwọ ní báyìí kan kí ló ṣẹlẹ̀. tọ́pẹ́ báwọn ni. oh baby. o fẹ́ jáde àgbà. mo fẹ́ lọ ṣiṣẹ́. kó tó lọ ẹjọ́ Bọ́lá ni mo fẹ́ fi sùn. kí ni Bọ́lá ṣe. mi lẹ́kẹ̀ẹ́ ọwọ́ tí Bọ́lá lò pẹ̀lú mi akílódé àgbàlagbà ní tara mi mi èdè ṣàyọjú ràn sọkùnrin ọlọ́kùnrin kílódé tí Bọ́lá ń gba gbogbo kọ́sítọ́mù èèyàn kílódé bọ̀bọ̀ oníkámírì tí mo gbé wájú yẹn òun àti Bọ́lá ni mo tún jọ rí pọ̀ tó jókòó wájú rẹ̀ bẹ́ẹ̀ ló gà báyìí mo ní à Bọ́lá kí ló ń ṣe báyìí sí tẹ́ bá dẹ̀ bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ á dàbí pé àdìfẹ́fẹ́ wọ̀ àgbàlagbà ní ẹni dára tèmi. ẹ̀yin olóṣù ẹgbẹ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹgbẹ́ Bọ́lá yẹn ni mo fi ń sùn Bọ́lá jẹ́ ọmọ kan tó jẹ́ pé mi láìkí kárátà tó máa ń wù lóde oní kọ́sítọ́mà tiẹ̀ before wọ́n dẹ̀ fẹ́ kí nǹkan kankan yẹ yín tí wọ́n bá sọ pé ìyáláyà olóṣó èmi ìyáláyà yín rè nígbà tí wọ́n á kọ yín débi abẹ́mi ni wọ́n kọ yín sí tí n bá jẹ́ ìyá tí ó burú ni ṣé máa ráyè gbà yín láàyè tí irú Bọ́lá wà máa bá mi kàn ta òbẹ́ ọkùnrin kí ló fà á. ẹ dúró náà so Bọ́lá ó ti ṣe fèyí náà mi ó ti ṣe fèmí èmi ò ní option ẹ máa gbà bẹ́ẹ̀ náà ní sáré. ó ti ṣe fún wọn náà. Bọ́lá ní option máa gbà bẹ́ẹ̀ ní irú Bọ́lá. ẹ arúgbó ọjọ́ àgbà máa tẹ̀pà kí ló ṣẹlẹ̀ gangan náà kọ́sọ́nà ro lẹni tí mo gbà gan ọ̀rẹ́dì mi ò tiẹ̀ tí wàá mọ̀ àbí kì í ṣe bẹ́ẹ̀. ẹni olóṣù olórí burúkú olóṣù kọ́kọ́ kọ́bọ̀ ká àbọ̀ Bọ́lá ní sùúrù. àbò ṣe tí bí kìí ti ta lù ta ló dé fún ẹ̀ onídàáfẹ́ tó gbé dé ẹ̀rọ àti wọn tó gbé sórí ẹ̀. ẹ wo màmá wa arúgbó ọjọ́ àgbà máa tẹ̀pà táwọn yìí bí ìtìlù ṣé mo ní kẹ́ máa ní ṣéèpù ni ikọ̀ tí mò ń tà mọ́ ń polówó ṣé ó kọ́ ní àbí òdù ẹ̀ wọ́n ṣéèpù yẹn pa yín kú èmi pé mo pa yín sọ́jà mi. ṣé ìwọ nìkan ló kò ní. dákun gbé di oṣù lọ olórí gbogbo olóṣù onígbẹ̀rẹ̀ bí wàrà ẹ̀ ṣe rí kí ló tó wá rùn bí ọ̀bọ abẹ́rẹ́ àwọn olóṣòro ìbúrúkú iná ẹ ò kálukú mo kíláàsì ẹ o mo kọ́ṣẹ́ mo ṣẹ́ ni mo dẹ̀ sí gba sàfitíkẹ́ẹ̀tì ẹ pọ́n ilé rárá ṣe ti gbọ́ pẹ̀lẹ́ o yóò máa ṣe wọ́n bí ẹ tó fẹ́ kàtàyà láì kírun. bàbá fẹ́ sọ̀rọ̀ náà ṣẹ́rí gbẹ̀yìn lẹ́yìn fún Bọ́lá láyọ̀. lọ́nà wo. ẹ̀yin nìyà ẹ̀yin náà bó ṣe ń ṣe ẹ̀yin náà upgrade kẹ́ ṣe. wọ́n lè upgrade pẹ̀lẹ́ olóṣù 100. jẹ́ kí n sọ kankan fún ẹ Bọ́lá iye ẹ̀ ni mo ṣe yà láyà. pẹ̀lẹ́ o olú ọkọ̀ṣẹ́ ọkọ̀ṣẹ́ ètò mi kò síbi tó ti lè kọ́ mo ju ẹ lọ lẹ́nu sọ mo tún ju ẹ lọ lọ́jọ́ orí tó ti yẹ ń sìn. ẹ̀yin gbèpè mọ́ṣẹ́ yìí mo ti ju ẹ lọ ń bẹ̀. kò sí wàhálà ṣé ẹ rí ẹ ti dàgbà màmá ó yẹ kẹ́ ẹ ti sẹ́ńpẹ́ tí báyìí pé àwọn ìyá máa dókòkú tẹ̀ jẹ́ ó yẹ kẹ́ ẹ ti lọ sinmi tipẹ́tipẹ́ ni ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wá wáyé. sábẹ́ yìí ẹ̀ ní ẹ̀ ti kọ́ bọ̀. kò sí wàhálà wọn náà wọn rajà yín mọ̀jà yín ti bàjẹ́ ilé yín ti bàjẹ́. ẹjọ́ náà jọkẹ́ fi. fẹ́lẹ́fẹ́lẹ́ yà. olóṣèlú lè fa ìtò ẹ wò ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ yìí ṣé ń gbọ́ mi máa mú ṣe wáyé 150 mo gbọ́dọ̀ máa gbà pàdé èèyàn 150 tó pé ààyè ti sílẹ̀ fẹ́ bọ̀dì gbarada. yóò sọ fún ẹ o ti fẹ́ bá débi pé kọ́ ọmọ ẹ̀yọ̀ díndín. kò kẹ́yìn èmi mo dìdí mi bẹ́ẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ ìyá ìdíjà mi kọ́ ló ń bá sùn ìyẹn ò kẹ́yìn ṣẹ́rí bísíǹnẹ̀sì mo ra wọlé máa fi kọ́lé máa fi lọ sílùú òyìnbó. mélòó la kótó rẹ gan. kò kẹ́yìn ẹ wo ṣe. ológun kan máa kán mẹ́ ẹ lára ológun máa kán mẹ́ ẹ lára. ẹ kó kọ́ mọ́ mi lára yín náà láàyè. sábà ní ìpamọ́ náà Bọ́lá ìwọ náà pé má máa gbà. ara dúrẹ́bẹ̀ wo tára tiẹ̀ dàbí igi ẹ wo gbóyin pátápátá tẹ́ ẹ̀ bá múra máa nìkẹ́ ló ṣe é mọ́ sí ìyàwó Adéjọkẹ́ ẹ pẹ̀lẹ́ o ó ń ta ó lówó ó ń tẹ̀.
wàhálà ìlú ló sí báyìí sí ọwọ́ mi ní mú ẹni. wo bí bá. ó dẹ̀ fẹ́ jẹ tán. ṣé mo pẹ́ ẹ̀yin lẹ fún lídì láyọ̀ yọ̀. lọ́nà ṣé rí ẹ máa jẹ́ kí púpọ̀ lẹ́ máa gba kọ́sítọ́mà yín ṣé rí ẹ̀yin lẹ máa gbé àwọn kọ́sítọ́mà tó bá ti mú ẹ máa gbé wọn rìn ẹ máa gbé wọn lọ sí high level. Tọ́pẹ́ kí ló sọ máa wo ní vẹ́nsà tó gbé mi wá ṣé bí wọ́n ló wá gbé mi lórí bẹ́ẹ̀dì tó fẹ́ fi kinní táwọn wí pa mí. ṣórí tó bá ti dìgbà mí yín lè máa fún wọn ní káwọ́. ṣé kọ́kọ́ okun mọ́ mi lábẹ́ ni àbí mi gbó wọn tó. ṣórí lè tí mò ń sọ ẹ̀ káwọ́tẹ̀ ni wàá máa yí. káwọ́tẹ̀ wàá máa yí bí steering. kọ́sẹ́ntì ò mọ káwọ́tẹ̀ kọ́sẹ́ntì ò mọ káwọ́lẹ̀ gíga. yí bí steering tẹ bá ń yí wọn ò ní gba kọ́sítọ́mà yín náà wọ́n ẹ̀yin lè mọ báwo ṣe wá ń gba àwọn kọ́sítọ́mà yín ẹ̀yin náà jáwé sóbì o. ó dàgbà tí mọ́níjà bá lè máa sọ fún mọ́níjà mi láìkí ní fẹ́ kó mọ kéékèèké kí mọ jà sọ. àtìgbà tọ́lọ́gìnì ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí. How's everything? You're not bad at all. Really? I was still surprised for you today. You enjoy me from day to time. You know tí máa ń gbóró nìyẹn náà. Mo ṣe wo kí wọ́n á dán ẹ wò kí èmi gan jẹ̀bi wò. Má dùn mí wá kú síbí. Yéé. Máa ṣorí fún èrò àbá ẹ̀ máa gbé ẹ débẹ̀ wá fẹ́ kó lé ní. Ẹ̀mí kí ló fẹ́ kí n tún ọ̀và ẹ̀ mọ́? Ilé ètò ti fún mi yín náà ti wọ́n òkè. Mi máa ń ṣe extra fún yàn tó mọ̀ pé egungun ẹ̀ lè máa kà tí wọ́n á ṣe àwọn kan fún ẹ tí mo fún ẹ níwò tó bá parí iṣẹ́. Àṣọ kó tó padà dé wà sílò tó bá wọ́n náà wá tẹ́tí mẹ́rin. So wàá lè mọ̀ pé ibi tí òun lọ ilẹ̀ ìlérí olówó ni. Lóòótọ́. Ṣé mo fọ́ ẹ ní? Mi ò fọ́ èmi gan wà ń bẹ o. Irọ́ ni. Fílẹ̀. Ọmọ mò ń bọ̀ náà. Ò ní lọ lépele. Bí wàá kú sí o. Lẹ́ni. Báwo rí? Just a minute, yeah? Hello. Hi. What's up? I'm fine. Ìwọlẹ̀ dúró tẹ̀ ń dá sí mi. Actually, mo wá fún kan ní ibi báyìí ni. Girl pupa tó slender tó slim. Ṣé ẹ rí nù? Ẹ wo gbogbo ẹ̀. Ẹ máa ń compare mi pẹ̀lú ọmọ yìí. Pákéjì mi gbé wa. Báwo ló ṣe fẹ́? Báwo ló ṣe fẹ́ sí? Óga. Ṣé káwọn olè lọ ṣẹ́gun ti ń bá ẹ̀? Mi tí ì bá ẹ ṣeré. Mi tí ì bá ẹ ṣeré. Dúró. Má pa mí nà ọ̀rọ̀ Ìlà máa pè iná, ìlà máa pè iná, wà láti wáyé wá, níbo la já sí? Pálapàla ìlú àpàlà, ìmẹ̀rọ nídìí èèyàn, ìjọba gé. What happened? Hello, guy. Where are you? Am I a fool? How about show in the restroom? Yes, I'm here. Where are you? Kí ló ṣẹlẹ̀? Tó ṣẹlẹ̀. Mo fi customer sí bíbá yín sí iná bẹ̀rẹ̀ bí mo dẹ̀ rí bíbá yín mọ̀. Ṣé kí n ṣe guy tí mo rí tí wọ́n àtẹ̀lé ń jọ wọ room 7 sí? Helen what? Helen? Ó fẹ́ ṣe pébà fẹ́mi àbí? Ṣé mò ń fọ́ ni? Wálẹ̀ tí máa ń pọ̀ jù tẹ́nìkan bá gba customer wọn náà gba ti tẹlòmíì náà. Àbí ò ní bẹ́tà fún ẹ? Go we polish your family. Àbúrò ibùkún eléyìí ni kí wọ́n customer kí ni. Wálẹ̀ ti pọ̀ jù. Helen! Ó lè padà bọ́ nílé, ká bá sọ̀kò sọ̀nulé, ó lè padà mú wa, ká gbóhùn onílé, dákun máa wò gbẹ́yọ́. Sandra, kọ́ wa lọ ní ìsìn, lọ bá ń gbowó mi wá. Mo ti lọ tẹ́lẹ̀, àwọn pípìn yẹn wọ́n ti lágídí jù. Bí wọ́n bá lágídí, ìwọ náà fagídí hàn wọ́n yá lọ. Kí ló ń rọ́bìsì? Sírí àdìgí ló ń sí. Sáàmọ́ tí ń sí ọ́, ẹ dákun o, irú kọ́ńdọ̀mù èwo lọ láti wà tí ń jáwọ́. Bákan bá ti ń rọ sí ìyànkùn, ikú orí àwòkùn rẹ̀ yọ́ dàbí tolúwa rẹ̀ ni. Dàbí mo ṣe dà. Orí pálí dàbí ọmọ bá káàkiri náà, fún ọmọ jùdí kiri iwájú èèyàn. Dákun tó sọ ní ìsìn tún sọ. Mo rò pé tí rẹ ti lálejò. Àní àwọn kọ́ńdọ̀mù tó ń tà fún wa. Tá a bá ti lo ẹyọ kan báyìí lásán, wọ́n tó ṣe gbà báyìí, ó ti tú kùrù. Tó bá ti pọ̀ sínú ìlúwa rẹ̀, ṣé kò padà bí kun ti ẹni. Nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹyọ kan jà, ẹ sì lo méjì àbí kẹ́ ẹ lo mẹ́ta papọ̀. Ẹ dúró ẹ wo paná ojú kan fi kan yín o. Ṣáwa lọ. Èbú ara ló fi mú mi o. Bẹ́ẹ̀ni. Èbú ara ló fi mú mi. Àṣejù lójú méjì. Ta ló pè sọ yíyá ayé rẹ tó fìkú mọ̀jà sọ̀rọ̀ wa mọ́. Àtọ́ ọwọ́ wí ni. Kò yé mi. Àbí má lẹ́bí ẹ̀ ló tòjọ́ mi.
ìyá ọlọ́run àdáàbòbò Àjọkẹ́ wọn mọ̀. ọgbọ́n ọjà tó ti yọ nísìn ìwọ náà wo tó ń ta fún wa tí ọba sáda àṣà complain náà kódà nígbà tá a bá lọ ọ̀rá àdáàbòbò tá a gbé gbogbo ara tán tọkùnrin bẹ̀rẹ̀ rí pẹ̀lú wa kò ní tí ì jẹun wa ju ẹ̀ẹ̀mejì lọ tí wọ́n ṣe pa tí gbogbo rẹ̀ yọkàn ìyá ti ara kò yá ọ̀rùn sí la fi ń dáàbò bo ara wa. ẹ ń gbà ọba lu ẹ sì wọ méjì àbí kẹ wọ mẹ́ta ẹ kẹ iṣẹ́ mi ni mo ṣe àti complain ni wọ́n ti kọ́ mi bẹ́ẹ̀. Àjọkẹ́ sọ pé kẹsì mọ̀ sọ nígbà tó pé mo ní ẹ má jẹ́ àjọ̀lọ́wọ́ àfọ́jú o alábàálẹ̀ ojú kan kò ní lórí jìnnà mọ́ láàrin àjọ̀lọ́wọ́ olójú kan. kí ló ṣẹlẹ̀ bí gẹ̀? kí ni ìṣẹ̀lẹ̀ jà gbígbẹ kí ni sòfò èkó. ẹ dákun yá ayé rẹ tó fi kú mọ́dà sọ̀rọ̀ wa mo ní ọba. wo orí kí ló ṣe nígbà tí àwọn ọ̀rà ọjà láti látòní lọ èmi o ha ìbò ṣé wo èmi yìí o ọ̀bùrẹ́ mi ni mà kọ́lọ́wọ́ ẹ̀ mọ́. yà sí wọn bí ọ̀dà. ẹni sùúrù náà sórí Sidi ìtí àbọ̀ sọ ni kò gbọ́ sórí ànímọ̀ lọ́rọ̀ àdáàbòbò kó máa jẹ́ mọ́ kò pọ̀ sí o. mọ́dà sọ̀rọ̀ mi láyé rẹ. Sidi kí mi mọ̀dà sọ̀rọ̀ ẹ̀ ṣé mi náà kí n ra kọ́ndọ̀mù lọ́wọ́ ẹ̀. nígbà tó wá ra nǹkan kì í sáwọn lọ́mọ rà o. ò dáa. nǹkan fẹ́ẹ̀kì lọ́mọ ta. nǹkan fẹ́ẹ̀kì lọ́mọ ta. ọ̀rọ̀ rẹ̀ sì jẹ́ mọ́ yóò sì. sẹ́rí tẹ́ ẹ sọ yìí Yasin sọ fún mọ́níjà. kò wá ní dáa. bàbá wa ti wá bí ẹ̀yin dáa kẹ́ ẹ̀ lọ ra kọ́ńdọ̀mù. tẹ́ wá sọ túrú fún sọ́gbọ̀n mi dáadáa báyìí mo ń sọ pàdélì fún mọ́níjà kọ́mọ̀ dá fún àti mọ́níjà papọ̀. Sidi kí ló ń ṣe ẹ́ náà? Kí ló ń ṣe ẹ́? Ó yẹ kó ti yẹ bí mo ṣe wá bá ẹ̀ ń kọ́nà ẹ̀. Mo need attention in one corner like that. Èmi ò fò sí o, n fẹ́ rọ́bìsì o. Lójú àwọn tó kù rẹ̀ ọmọ ṣe bí obìnrin ọmọ ṣe kiri wọ́n sì mọ̀ pé ọ̀nàgbọ́n jí mi jẹ lẹ́yìn. Àti wípé owó tó ń fún mi ó ti kéré ju ilé ìgbárù rẹ̀ mọ́. Hello, you begin to mix a lot of things together. Àní kò yé sorú rẹ̀ sẹ́. Má sọ̀rọ̀ bí obìnrin wájú mi ṣe bí ọkùnrin. Ó yọ báyìí. Okay, Sidi jẹ́ kí n já ẹ. Sórí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀, ó pọ̀ ju nǹkan tẹ́ mọ̀ lọ. Ṣó ti yẹ, gbogbo ìgbà tí bá ń ṣe bí ọkùnrin, tax billing ti máa ń pọ̀ jù lórí ayé mi. A lot of billing will be coming in, a lot of tax will be coming in. But now, tí mo ti ń ṣe bí obìnrin mi ń pa omi ń pa aṣọ, ibẹ̀ ni mo ti ń tọ́jú ẹ̀ kéékèèké bí mo ṣe máa ń ṣe. Ṣó ti yẹ bẹ́ẹ̀, láàrin mi àti ẹ, I'm a man. But láàrin àwọn tó kó obìnrin ni mi jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀, ó ti lọ. Kò sí wàhálà, àmọ́ owó tó ń fún mi ọmọ ọ́fíìsì. I will increase your money if that's all you want. Ọbẹ̀ tàbáhùn. Ọbẹ̀ tàbáhùn, ọ sọ̀rọ̀ tó ń spider yọjú. Can you see spider? Kí ni jẹ́ spider? Kí ni aláǹgàn náà? Aláǹtakùn. Aláǹtakùn. Ọlọ́mọ jẹ́ arógun aláǹtakùn. Àmì owó tí ó ṣe. Ó bá sì ta lùyàn báyìí yóò ní rí sẹ́gbà. Ọlọ́mọ á ṣe tiwa bẹ́ẹ̀. Àmì. Ó mọ nǹkan tó burú jù nípa aláǹtakùn. Tó bá takùn tójú ẹ báyìí, owó tó ń gbà pàdé, wọ́n lè ná ẹ sí i fún ọ̀sẹ̀ kan. Ọlọ́mọ jẹ́ aláǹtakùn. Àmì. Aláǹtakùn ojú ayé gan ọ̀dà. Ká máa sọ pé ìtìrìn ara òbí. Ọlọ́mọ jẹ́ Ádámù. Ó yí ọ báyìí. Jẹ́ irun ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Sidi, máa fún ẹ lówó ti yẹ. Ọ̀dà mo ti gbọ́. Ní sùúrù ká gbogbo ń tọ́ pákéjì àkọ́kọ́ yọ gbogbo rẹ̀ náà. Jẹ́ ká tẹ kọ́kọ́ lọ ṣe wọ́n kọ́ náà. Ìyẹn ẹ fi mí lẹ̀. Àná ẹ fi mí lẹ̀. Ó ṣe fi Mr. Money sí, kí ló ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀? Will you keep short? You the silly willy animalistic tendencies. Ìgbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní ké fún yàn, wọ́n máa tẹnu bọ̀lẹ̀ bí ẹdìyẹ. Obìnrin sóbìnrin. Kí ni ń bá káàkiri? Rubbish. Ìwọ ló ń jẹ́ kó lójú kò rí wa fín. Will you keep short? You keep that your stinking mouth away. Are you mad or something? Have you ever been in London before? Have you ever set your eyes on Pali? Kò tí ì rí. Báwo ló ṣe fẹ́ rí Pali? Rubbish. Bẹ́ẹ̀ni oṣù tẹ́lẹ̀, ta ló ń bàjá gangan? Kò yé mi. Olóṣù Osama Bin Laden. Ó rí bó ṣe kó igbó sáyà. Táwọn ọlọ́dẹ gan, tó bá fimú fínlẹ̀ dáadáa tí wọ́n fimú kó pàǹtí, wọ́n máa pa òkété tàbí ọ̀yà nínú. Bẹ́ẹ̀ni nínú àyà rẹ̀. Ìwọ ló ṣé èmi ló bá sọ̀rọ̀? Are you mad or something? Rubbish. Olóṣì kó parẹ́. Kọ́ra rẹ̀ ayé. Olóṣì. Lọ́ládé. Hello. Àwọn èèyàn ni a gbọ́. Àti kí tún wá ni. Tó bá gbọ́n kọ́ kí ló máa ṣẹlẹ̀. Owó ṣe ń gbà lóté. Ṣé ló ṣe lélẹ́yìí? Sálómọ́ kìíní ò ṣe gbé láìta lọ́wọ́ ó lè zi. Ta ló ṣe screening fún wèrè? Rubbish. Saturday ní yọlá bẹ Sunday rẹ̀ ń. Ta ló ṣe screening fún wèrè? wèrè? Ó ní bó ṣe rí dámúra fún wèrè. Wèrè wo ni costumier? Ta ló fún ẹ láṣọ? Ó lè zi. Abaya costumier. Nonsense. Rubbish. Baby, I got nothing to talk about. Wọ́n sọ̀rọ̀ bí obìnrin. Stop that shit. Tinubu ti ń bí mi Sidi Kutu. Tinubu ti ń bí mi. Wọ́n mi. fi kútù sókọ̀ mi sẹ́. Sorry, ṣé mo sọ pé mo ro kúrò ẹ ni? Ṣé mo ní kókó ni? Wọ́n sọ pé Sidi Kutu. Sidi Kutu baby. Wọ́n sọ bẹ́ẹ̀ yín mi mọ̀ pé nǹkan tó fẹ́ gangan ló máa ń dùn mọ́ ẹnu. Sidi Kutu, Sidi Kutu,
Oya já mọ́ lọ. Wọ́n lọ fa rọ́bìsì tí yìí wá ṣe ní àyàn. Sọ mọ̀ pé ó níbi tó ti máa ń bá mi tẹ́lẹ̀. Oya já lọ continue rẹ̀ wá nù kọ́ náà. Ilé continue lórí ibú tí ń lọ. Yóò lọ pa àwọn tó kù yín wá. Yín sì fẹ́ kí wọ́n lé mi ń bí. Tó bá bá mi ṣe òṣì tí bá fún ní 40 ẹ̀mí máa gbé náà pamọ́. Bó ṣe mọ́ ń ṣe iná lọ́rùn. A ní o ṣe bí ọkùnrin níwájú mi. Ó wá dọ́rọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ kọ́ ọmọ ṣe bí obìnrin. Ọ̀gbẹ́ni ni ṣó níbi tá a ti máa ń ríra wa jù. Má fi kútù sókọ mi. Bọ́lá. Igbo ẹ̀ ọmọ Igbo. Tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ọgbà wa lánàá. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ táwọn ò sí rí. Bóyá ẹni tó gbé yín wá, oníkìní yẹn tóbi àbí ó jẹ́ ẹ̀mí ẹ̀. Ẹ̀kẹ́nu ẹ̀ má gbà. Ṣáyẹ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ náà. Ó mọ̀ bóyá ọ̀rọ̀ obìnrin mo fẹ́ sọ bóyá àbí nǹkan kan. Kí ló fẹ́ sọ? Ọmọ tó mú wá síbí lọ́jọ́ ní kíta lórúkọ ẹ̀. Ọmọ wo nìyẹn? Tó mú wá síbí pé kó máa ta kọ́ńdọ̀mù àbí nǹkan kan fún wa. Ṣé Sidi? Whatever. Mo gbọ́ mo mọ olórí burúkú ni wọ́n ló ń ṣe dáadáa gan ṣé kò tajà fún ẹni. Tó bá rí tútò pẹ̀lú Lọ́ládé panu kọ́ńpáǹdì wa ìlànà. Kí ni oṣiṣẹ́ ń jà ni? Àní wọn ò tiẹ̀ mọ̀ bóyá wọn tiẹ̀ ń di Lọ́ládé ni aláwọn méjèèjì tó ń dì mọ́ra wọn lẹ́yìn bí. Mo gbọ́ ẹ kọ́mìgì mo gbọ́ ẹ dáadáa jẹ́ kí n gbọ́ ẹ. Ó gbọ́ kan tí mo sọ àní Lọ́ládé àti ọmọ Simbi àbíkíló ló ń jẹ́ Sidi tó mú wá síbí ẹ̀yìn kù lẹ́ńbì ni mo ti rí wọn lánàá tó ń dì mọ́ra wọn tó ń gbé nǹkan sí nǹkan. Ṣó confam ẹ̀ ní tòótọ́ tó pé mi ni mo mú Sidi wá sínú bíbá kó wá ṣiṣẹ́ ṣó lórí burúkú lòun ni Lọ́ládé wá ń jẹṣẹ́ méjì pọ̀ oúnjẹ obìnrin ó dẹ̀ rí wọn. Hello, what's going on you this silly willy? Àwọn Yorùbá máa ń sọ kíní kan wọ́n ní ọ̀rẹ́ tó máa dalẹ̀ kò ní dalẹ̀ èyí tó bá dẹ̀ dalẹ̀ kò ní dalẹ̀ as a matter of fact you are not gonna dalẹ̀. Yes, you are not gonna dalẹ̀ olóṣò onírúnláyà olóṣò bin Laden tí ẹ máa yẹ ni jọ̀wọ́ ọ̀rẹ́ mi ò ṣe ojú òní tiẹ̀ tó dàbí òkú celebrity kan bá tí mo mọ̀ tí mi ò gbọ́dọ̀ dárúkọ ó dàbí republish Bùkúnmi Olúwaṣínà. If you are not like that you won't listen to this olóṣò tó dàbí Osama bin Laden onírúnláyà ta ló gbé ẹ ó máa tẹ́ ó ti fi àtẹ́tẹ́ di ó máa tẹ́. Tani sọ orí ẹ ti dàrú ṣá wọ́n tó dàbí ilẹ̀ bá ṣáàlì láyé báyọ̀ wáyé ó ń ṣí èrè ni òwú ẹ̀ sẹ́lẹ̀ káàkiri máa tọ́ ní demonstration wọ́n wí ìtàn gbélé tó dàbí kòkòrò tó fi ń dáná. ẹ ló wèrè Ọbádáre tó sákò lábẹ́ Ọbádáre. bẹ́ẹ̀ wọ́n kọ́ sátọ̀tọ̀ lọ gba abẹ́rẹ́. olóṣù ẹlẹ́gbẹ́ òkùnkùn tó red and black tí ẹ máa yẹ lọ́sàn-án. tí ẹ máa rún ni. so ọ̀rọ̀ lọ́rọ̀ èèyàn sọ̀rọ̀ fún ẹ o confirm lẹ́nu ọ̀rẹ́ ẹ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní accept ẹ. fẹ́ẹ́ lọ rẹ kápẹ́ ẹkùn torí jáwàlá jáwàlá òsì. wọ́n sílẹ̀ pasájú ò jẹ́ mọ́ wájú àtẹ̀yẹn tínú bá bí wá kò lóṣù tèmi mi ò gba abẹ́rẹ́ ìpínlẹ̀ ọ̀sán. jọba bínú sọmọ pé tínú bá ń bí mi ọyàn mi máa ń sáré kiri nínú bra. ayò òṣòro tí ò bára mú. ó ń sáré kiri ojú ẹ̀ máa bó. máa fi wèrè sí ẹ. ojú ẹ̀ máa bó. olóṣù mi ò lálàáfíà. kẹlẹkẹlẹ ló láyé. àbọ̀ ògbà mi. tó ṣí èrè olóṣù nínú kan ó máa gbà olóṣù ẹlẹgbẹ́ òkú. àwọn ṣòkòtò lè bá ìjà. olóṣù ẹlẹgbẹ́ òkú. wọ́n ṣí èrè ní. eléyìí máa ń gan tí ó ẹ̀ rí jágbajàgba ni wọ́n ra wọn lé o ṣe ń bí wọn ó jọ bí obìnrin ni wọ́n yìí. ọ̀rẹ́ ìsì kí ló wá ṣe àná. owó tẹ̀lé promise náà mo wá nígbà láti wá gbà lọ́wọ́ yín. ẹ dákun ẹ gbà mí nítorí Ọlọ́run ṣé ìyá yín ilẹ̀ tí wọ́n ń gbowó lọ́wọ́ mi owó tí mò ń fún yín tẹ́lẹ̀ ṣé ìyá yín ilẹ̀ tí wọ́n ń gbà lọ́wọ́ mi. kì í ṣe bí ìgbà yẹn mo nídìí ẹ̀ nígbà tó ṣẹlẹ̀ rẹ̀. ọ nídìí owó ṣé kí ló wá rí tí ò wá tẹ̀lé lẹ́yìn. wọ́n ti fẹ́ pọn mí lẹ́mìí ni wọ́n ní tí ìgbà tẹ̀lé àwọn ẹgbẹ́ ní fún mi lówó ni torí ẹ̀yìn lápapọ̀. ẹ̀ ń gbìyànjú wọn pọ̀ lórí ọ̀rọ̀ ayé mi èmi mò ń ṣiṣẹ́ ẹ̀yìn ẹ̀ ń gbowó ìyún náà ti dáa ó ti di ijọ́ mélòó tẹ́ wá gbowó lọ́wọ́ mi bí iṣẹ́ ọ̀dà kò sówó ńlẹ̀ mọ̀ lọ. kẹ́ mọ́ wà lófo kò sí wàhálà ṣé ilé ní dẹ́mẹ́ta yìí kò sọ̀dá ń gbòòrò maybe 2k lówó tẹ́ ní ìdàbí mi. 2k gẹ̀ 20k mo bá yín sọ 2k and 2k 20k mo sọ fún yín. 20,000. 20,000 ni mo sọ fún yín. mo rò bóyá 2k ni. mo láti wá sí ní ìsìn kò sì sọ̀jà mọ́ àwọn tí mò ń tajà fún ìmọ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tí mò ń ra kọ́ńdọ̀mù 5 tẹ́lẹ̀ wọ́n ti ń ra 2 mẹ́ta ní ìsìn. kò sí wàhálà owó àjọ kan bẹ lọ́wọ́ mi tí mo gba nọ́mbà 1 rẹ̀ nímọ̀ bí ìṣòyọra mi ń kúrò ní gúrùpù ní fún yín nínú owó náà 20,000 àbí 20,000 ẹ mọ̀ lọ́yẹ̀ ra láti mo ti gbọ́ yín fèsì ẹ mọ̀ lọ. ẹ jẹ́ kí n tètè rá láti yẹn dúdú délé sí mi. mo ti gbọ́. ẹ ṣe mo trust yín. èwo ló sì kẹ́ mọ́ wá lu àrẹwà sóò tẹ́lẹ̀ fẹ́ káwọn olórí ibú ti ń bẹ àyìn kọ́ mọ́ sí kínní ni. ṣé di. ẹnlẹ́ sí òsì. òsì. bẹ́ẹ̀ lọ bì kan ni ẹ mọ̀ lọ. níbo mọ̀ ń lọ.
tí n bá ti ń lọ ibì kan dákun sí mo kọjá náà kọ́ńpáàdì ni. mo rò bẹ́ẹ̀ wá sí sọ́lọ́ àwọn àbúrò mi tó wá mi wá ni. èwo lọ̀rọ̀ sọ́lọ́ kí ni tèmi àti ti sọ́lọ́ èmi ni mo mọ bí tí mo ń lọ èmi mo mọ tí mo rí tí mi jáde nínú yàrá Sidi ń lọ ibì kankan ohun rẹ tí mo gbọ́ ni mo tírèsì wa mo ti yọ ní ìsìn. tírèsì. ó ṣe ó rí i pé ọwọ́ ti pa ẹ̀ṣẹ̀ ti pa. bẹ́ẹ̀ni. gbogbo àwọn èèyàn mi yòókù ni ẹ ti gbé e jáde lọ. bẹ́ẹ̀ni. kí a lọ ṣe ṣọ́ọ̀tì ó ti yọ ní ìsìn máa wò pé látọ̀ jẹ́ pé mi àti ẹnìkan lóko kí n tiẹ̀ sáré kẹ́ẹ̀sẹ̀ kí ni kí n yọ mi ara. ẹ̀yin àti ta ni. kí ni ìyún ẹ ti gbàgbé pé obìnrin àti obìnrin ní àná. ta ni. ẹ̀mí àti yín. wọ́n fẹ́ ọ̀rọ̀ obìnrin àti obìnrin lẹ̀ sọ̀rọ̀ gbogbo òfò àtọ̀dọ̀ wa gbogbo ẹ̀ lọ́mọ èwo ti kínní. ń tẹ̀lé mọ̀ ojú ń kọ́ nínú ojú nù yẹrìngì níbẹ̀ létí yín o. sórí tí mo lè àti tí mo fi etí tó bá ní iyọ̀ kiri bá bẹ̀rẹ̀ tó ti yọ ó rí i pé bọ̀rọ̀ gidi nínú ìsan wà bẹ́ẹ̀ ni. mi ì ṣerú rẹ o ì ṣerú rẹ ì ṣerú rẹ rí ó ní sí mọ ọlọ́run ò ní jẹ́ ì ṣerú rẹ rí. òṣèré ẹ̀ ì ṣe rí. fájì ni ọ. fájì ni mi. ọfájì. yàsán ọfájì. wọn ò bẹ́ rí. yàsán. kí ni ẹ máa wò yín èmi máa láwọn kí ní tẹ̀ ń wí yàsín mo ti járìn sí látàyè ọba sọjọ ní yàsín mo já èmi láwọn níbi tíbí yàsín mo láwọn. ọ̀dà níbi tó wá gbé sàárà rẹ̀ dé o sì gbé fáwa náà o ti gbé sàárà rẹ̀ débi kan. níbi ń bò nù. èyí tó ti rin láàrin wa. káàní. ọ̀pá tí ń rin kalẹ̀ ọkọ̀ ọ̀hún. kẹ́ni ṣé lọ́ládé. lọ́ládé ṣé ọ sọ pé wà á tiẹ̀ ẹ̀gbọ́n ṣe. àjọṣe kankan. níbi aago kan ọ̀sán ẹgbẹ́ wa nínú yàrá tí mo gbọ́ tó ń kọrin lọ́ládé. ṣé ń gbọ́ ni ìmọ̀ pẹ́ ń gbọ́. àpòkìtìlé gànà tó ń kọrin gidi gan. dọ́tẹ̀ ń sọ ẹ̀ náà mo disfàjì. síbẹ̀síbẹ̀ náà yín lè ṣerú yín lè ṣerú yín ẹ̀mí. má sì mọ̀ pọ̀ wá kò tóbi jù kò gbódò jù bẹ́ẹ̀ kì í sì ààyè yóò lọ yóò tọ̀. ṣé alájà lẹ mọ̀ ń ṣe alájà. ṣé alájà ní ká ṣe. ẹ fún mi lówó wájà alájà lẹ́sìn owó ẹ mú owó wa. kí n tó mọ owó wa. ẹyin rárá o èmi èyí sọ̀fẹ́ o. nínú ọgbà kan náà. nítorí mo tó fi ẹ̀pù. ẹyin ẹ̀pù rẹ̀ wọ́n máa ń fún mi lówó. ẹ máa fún wa lówó èmi ló fún wa lówó. kọ́kọ́ mú owó wa rárá o èmi ò gbà wọn o ẹ wà mọ̀ gbà yín lẹ́yìn yìí ṣe. kí ni ẹyin mi náà jẹ́ kí ni ẹ kọ́ ra nígbà kí ni ẹyin àti tá ni. wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rán nídìí èèyàn ìjọba gé ìjọba gé. ẹ gbà wá o ẹ gbà wá o ta ló wà lára ẹ gbà wá o ta ló wà lára báyìí. wàhálà. Chineke inside life. wàhálù. na wàhálà be this. wàhálù. tábàdé sọ̀rọ̀ wọ́n náà ní first class olóṣó. ó tán arúgbó olóṣó. àwọn làwọn mú lift. àwọn tó gbé iṣẹ́ tá à ń ṣe ó pé wa a sì mọ̀ bá ṣe ń gbà tá a sì ń fi. egun wọn ti bàjẹ́ mọ́ ọ lára. olóṣó bíi ńlá ní wàhálà ṣẹlẹ̀ o olóṣó tó ń gbọ̀n wàhálà ti dé o Àjọkẹ́ ni o ebi tó ti ń gun Àjọkẹ́ ti dá kú o kò rárá gba kí ni àwa tá a gbẹ náà ṣe kí ní ìfún. èwo ni yé orí burúkú ṣé ẹ lè bá Àjọkẹ́ sọ̀rọ̀ right from time. I don't tell Àjọkẹ́ you are olóṣó arúgbó ó máa la kí kí ló ṣọlẹ̀ di àwọn ìyá máa ṣe kí ní ìfún. a máa ń bá a sọ ìṣẹ́lá máa pariwo òun ni the first. ó sọ̀rọ̀ ẹ̀ Dayọ̀ the first ó máa lọ lọ́rùn. ẹ má jẹ́ ká gba ọ̀rọ̀ ibi ẹni gbàgbà ọtí can you guys please help her to the hospital bóyá máa jí bóyá máa kú ọmọ máa yè ọmọ àti àwọn onígbòkúlẹ̀ sí hospital. òun àtàwọn gáàngẹ̀ náà ní sàrọ́ra yẹn. àwọn ògbójọ́jàre olóṣó onígbẹ̀rẹ̀ kò lè bọ́ra alẹ́ òjà gbogbo tàtú sára kí ni nǹkan náà wọ́n lè fún jẹ lábẹ́ ṣáwà. wọ́n ṣe ń ṣubú díẹ̀ yóò ti bí àwa iṣẹ́ táwọn máa pọ̀ sí ọjà máa já. we reign forever. forever. àwa lálàsìkò yìí. tó fẹ́ kú ni kí ó ṣẹlẹ̀. jẹ́ kí n fún ẹ ní music ọmọ mi bọ́yì máa ń jòrè. ìtẹ́ ti wọ̀nẹ́wọ̀nẹ́ káàtó máa tó bá. ó kò ní tọ́lẹ̀ ní gbé ẹ̀sìdìtì. shake bumbo shake bumbo shake bumbo shake bumbo shake. kò sẹ́yìn ọbẹ̀ ẹ jẹ́ kó gbókùn wèrè kọjá. àwọn aláfi sílẹ̀ yóò jókòó ojú ayé ò jẹ́ ká fún wọn ní space. ẹ jẹ́ kó sọ sínú sọ́kèwé ó máa mọ̀ pé gbẹ̀rún lọ́rùn olóṣù tàwa sí ìlera. kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá níbo la já sí
pálapàla ìlú àpàlà ìbẹ̀rọ níbi èèyàn ìjọba. Bàbá ṣé tí wàá ń lọ náà ni. Mo ti ń lọ ìwọ gan-an lọ́jọ́ ń dúró di àsìkò yìí torí mò ń rí pàdé. Mo sì lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún mi. Ìbá wa sọ fún ọ pé n tó fẹ́ sọ o tí ọba lè pọ̀ kó o lọ dúró kí n fi dé. Ẹjọ́ ń dúró náà mi ò ní gbàsìkò yín rárá ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín báyìí. Ẹ máa sọ. Dájì ó ti ṣe bí oṣù kan báyìí tí àṣírí ti wá sílé gbẹ̀yìn. Ṣé ẹ jà ni? Àjà mi ìmọ̀ nǹkan tí mo ṣe tó bá ṣe pé ẹ̀yà ìwọ gangan ṣẹ̀mí o odidi oṣù kan gbáko ó ṣẹ̀ṣẹ̀ wá méjì ẹ̀wá nìṣe tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ náà alátiṣe ní mà ti ṣe ara rẹ̀ ẹ mọ bí n ó ṣe rí ìgbésẹ̀ tá a bá gbé tí n bá ti bí tí mò ń lọ ìdé wọn ò wá jókòó lé lórí Ọlọ́run ó sì fún mi ṣe yóò kọ́ mi mọ̀ ṣe. Wọ́n tètè ṣe ọ̀dà. Ó jọ bí obìnrin ni wọ́n yìí ṣóbìnrin ayé wa ló ń jára ayé ti lù ń jára nítorí àtijẹ́ ni ayé ti lù ń jára èwo tún nìyó dagini èwo tún nìyó. Ẹ káàsán ṣe wà ókè mo wà ó mo ò lè wá bẹ́ẹ̀ mo lè gbọ́kadà má yẹn rápadà sí olóṣù tèmi gbọ́kadà o. Masima ẹ káàsán kò sí vacancy níbí báyà wà ókè. náà àwọn ọ̀dọ́ wa ṣe vacancy àwa ṣe wà lóbi ẹjọ́ ṣe ẹ̀sìn kan ní bí ìṣá. ṣé ẹnu àwọn tàjọ ṣe business kan. yes. ẹlẹ́sìn nígbà ìtò ẹ̀ pé dáadáa. ní sùúrù. ní sùúrù kí ló tójú rẹ̀ bọ́ọ̀lẹ̀ kí ló ta ló yọjú nínú àwọ̀ rẹ̀ kí ló fẹ́. fọlọ́run ṣe bẹ́ẹ̀ ní tiẹ̀ ní tó ṣẹlẹ̀ ní pé àmọ́ mo fẹ́ gbégun bíi ni. ẹ fẹ́ gbégun ṣé ìran ni àbá ajá àbẹ̀ kan kí wọ́n máa lọ gbẹ́lẹ́dẹ̀ gbà wọ́n gbé wọn. ok ó lè pa lójú ni o kò pa nínú o. wo mẹ́wọ́ mi báyìí o kí ni ẹ̀rọ mi tóbi màá fi bàjẹ́ ẹ jẹ́. kò ní dáa fún mi àwọn tó bẹ̀ bí yóò ti àyè bí wọ́n aṣọ òfin dání. ọ̀rọ̀ o ẹ̀jọ̀ mú tọ̀tẹ̀ gbé wádà. fúùtù àjìlá gbé wádà. agbé búbu àjẹwà. wọ́n tó kọ́ra ní kàṣẹ́ǹdì wọ́n tó lọ títọ́ kò dùn mí o tí bá tiẹ̀ wá ní pé ìyá ń jẹ ní. mi rẹ̀ tó fẹ́ gorí mi wàá gbò jọ ṣé ìgbòrè tó ń da tọ́ ìlú fẹ́ pè lọ́kọ̀ fún mi you understand now jọ torí ọ̀rọ̀ má bínú torí ọ̀rọ̀ tíyà ọmọ bá ń jẹyàn àbí ìyá ayé ń jẹun ṣé wọ ni kàyú. máa gbọ́ sójà ìṣòro kan fún mi iṣẹ́ tó ń ṣe ní owó ló fẹ́ fi pa owó ń bẹ́ńlẹ̀ gan-an tó ń ṣe ní dáa fún ẹ wọ́n tó fọ́ ní kẹ́kẹ́ tó o dọ̀tí tabẹ́tabẹ́. owó ajájá wẹ́ ìbàjẹ́ jẹ́ lọ́lọ́wọ́. Hello, sorry, what's going on there? ìwọ mélòó. Sorry. I want to know what's going on here. Actually, I've been busy on phone talking to my beautiful friend OG Talk. Right now, I want to know what's going on. Kí ló fẹ́? Ẹ jọ̀ọ́ tí mo lọ́wọ́ máa dáa fún ọ̀rẹ́ mi o. Àwọn náà wá ń tọ́ àwọn wẹ́ẹ̀ tó ń fẹ́ gùn. Tọ́ni mi kí wọ́n lè fẹ́ gbélé ìlú mi o. Ṣé ni iná fẹ́ gbégun? You guys are handicapped. Handicap lele. Bẹ́ẹ̀ni. Bọ̀ṣọ́ náà lọ́wọ́ ṣá. owó wà ìdòwò bàtì ẹ̀jẹ̀. Yeah, this guy gets some cuckoo shit. Some dollars. Kápẹ́ òòjà tiẹ̀ wá ń jẹ́ ọ̀rẹ́ tó fẹ́ gorí ẹ̀. Tó bá lọ kú sórí ẹ̀ kó àbúfẹ́ fi ṣe. Ayé mi ò máa gorí ẹ̀. Tí n bá ti rówó, máa ń pààrọ̀ orúkọ. Ṣé o lè fi mí OG Talk? OG Talk bàbá OG jìyà. OG Talk. Ó ṣó ti tọ̀ kọ́kọ́ tó kàn mí. Hello, you have some dollars. Ẹ̀yin méjèèjì lè lẹ́fẹ̀ẹ́ ṣe bàbá. Oh wow. Kí ni burúkú owó ń bẹ nínú wallet? Oh, this is money. Hello, can you guys follow me please? Follow me, I don't have àwọn tán ni mọ́tò tán lọ́kadà owó ṣe ń tó bàbá yìí máa lọ gbogbo wọn máa ń kan tí ọ wọn kọ bí mú
ìdílé ìṣúrátà lè wùsẹ̀ kí mi ọ̀pá àfinimọ̀nà lọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Ó sì ti fi wá mọ̀nà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Sẹ́rí Abdul Kabiru àtòrí tẹ́lẹ̀ ń wá ọmọ yín ò sọnù. Kò sọnù. Àtòrí ọ̀sọ̀nù ọwọ́ àṣẹ ajé ọwọ́ àṣìwájú ni. Ó kàn jẹ́ pé iṣẹ́ ajé tó wá lọ nọ́ọ̀mù yìí ni ó fẹ́ ní kọlù ń kọ́ ọ̀nù torí kì í ṣe ìdíṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ bọ́mọlúwàbí èèyàn. Ìpẹ̀yìndà rẹ̀ lè má dáa. Àmọ́ a níbẹ̀ lọ́nu bóyá bílù ni o bóyá jà ni o bóyá kankan tí ó ṣẹlẹ̀ láàrin wọn tó wọn fi ṣẹ̀rí wálé. Àfà ṣé àtòrí ṣé yóò sì wálé. Inshallah bí kudratila àtòrí ọ̀ wálé bí ìgbà tẹ́sẹ̀ yẹn ṣe náà ni a sì fẹsẹ̀ ẹ̀ mọ́nà. Ẹ̀yẹ́ máa retí rẹ̀ nílé yóò wálé dandan ní tàìdán. Yóò wálé. Ìràwé ò ní dájọ́ ilé ó sùn náà. Kò ní pè bó ọgbọ́n náà pè ní. A mọ̀ pé báwo ni. Obìnrin ni mo ẹ jọ̀ọ́ sórí tó ní fóònù mo fẹ́ bá sọ̀rọ̀. Èmi náà ni Àjàní ní sọ̀rọ̀ àbóòdó mi mọ̀ ni. Ọdẹ sọ pé òun obìnrin lọ gbọ́ òun obìnrin lọ gbọ́ ọdẹ èmi náà ni. Àtòrí ìwọ ló ń sọ̀rọ̀ báyìí bí obìnrin. Kí ló wá dé látọjọ́ ètò wa kó wa sí wàhálà. Wò mi ò fojú ẹ̀ sọ́nà tó ti yọ nísìn èmi ni mo mọ ọ̀dọ̀ mi ni kò wà bí mo yó bí mo yó. Táwọn pé téèyàn bá lọ sí àjò tí ó bá tètè rí tó bú wa lọ tí ò tètè rí mo bọ̀ ọ̀sán ju kọ́ pẹ́ lájò ju kọ́ wa mọ̀ sánpọ̀ orí burúkú bọ̀ nílé kí wọ́n wá mọ̀ pé ẹ ti lọ látẹ̀sìn èmi lẹ mú bọ̀ ìdínú. Èmi àti bàbá àti dààmú ìfàsí wà pẹ̀lú láti bá ìṣe. Gbé wá kí bá sọ̀rọ̀. Hello. Bàbá mi ẹ káàsán o. Ṣé bó ní àtòrí ni ohun tí mò ń gbọ́ yé máa ṣe tọ́ tó bẹ́ẹ̀ mà ní. Èmi náà ni ọmọ yín náà ni Àjàní èmi ni. Ọmọ aláàkún ọmọ ajíbíjàjí ó ti kó mi wà. Mo wá fi bíbí tí mo bí ọ èmi àti ìyá rẹ mébì ọ torí Ọlọ́run. Yọjú sí mi Wálé á ti dààmú o. Bàbá ẹ̀pá tẹ̀ fi bá sọ̀rọ̀. Hello. Kí ló dé tí wọ́n fi pa fóònù mọ́ mi létí? Ojú bọ̀rọ̀ tẹ́rí wọn gbọmọ lọ́wọ́ èkó. Ẹsẹ̀ rẹ̀ ti gun. Nígbà bá parí ètò àdúrà lọ́rọ̀ kankan láti bá sọ fúnra rẹ̀ báyìí bí ṣe nǹkan kọ́ta ṣẹlẹ̀ láàrin ibi tó wà yóò sì máa ṣẹ́rí bọ̀ ní ìyẹn kan fún àdúrà kí kádùrà wọ́n gbà tádùrà bá ti gbà ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ipá kílẹ̀ jù kan lọ. Ẹ̀yin wa ẹ má bínú o ṣé a lè rí bí hòtẹ́ẹ̀lì kan ládùúgbò yìí tó yẹ pé èèyàn lè gbọ́mọ lọ pinnu lọ́lọ́ téèyàn lè lọ ṣe ọmọ ń bẹ̀. Òye yìí ìdáhùn sọ ni pé àìsàn jẹ́ owó kan àwa wò pé kése gbogbo àní ọmọkùnrin ọmọ síríọ̀sì pẹ̀lú láìsàn káwa náà tiẹ̀ ṣe fàájì ara ti kún ká lọ offload àwa wò pé káwa bá yín pé tẹ̀sí ẹ̀jú ìwé tẹ̀ kan sáà ẹ̀yin náà yóò kàn yín o àgbà ṣe àwọn nígbẹ̀yìn náà jáyé ẹ bùlà. Ṣé máa ní pé ẹ̀mọ́ tí kan ọ̀tẹ̀ ni ẹ máa ń disappoint mi torí kò sọmọ tẹ bá dìbì tẹ̀mí rí ṣé pupa ni ṣé dúdú ni ṣé ṣokoléèsì ni. àti ẹ̀dá wọn ló ń pàdé mi àmọ́ pé wọ́n mọ àdúgbò yìí àlejò ni wọ́n ṣùgbọ́n kò sẹ́nibọ̀dì tí ò mọ tírí kan bí tẹ bá dé ìsàlẹ̀ rí báyìí gẹ́gẹ́ bí pàdé mi ṣe sọ ẹ̀rí dúdú ẹ̀rí pupa ẹ̀ náwó yín ẹ̀ ná bó ṣe wù yín kò sí kọ̀tẹ́ wá débẹ̀ tẹ̀ ní rí ó dá mi lójú. Ṣé tẹ́ẹ̀bà wá gbóhùn irin mi rin tẹ́ẹ̀bà mọ̀ọ́sẹ̀ ẹ̀jì ọ̀rọ̀ bẹ́ẹ̀ òtẹ́ yẹn ni òun pè fáwa ní òtẹ́ ṣé wáìnì nìyẹn ni láìsí homosexual. Wàláì tọ́wọ́ náà pé èèyàn fọ́ ní láyé ẹ̀fọ́ ní gangan. Ṣé òtẹ́ tí akọ́ ti ń ṣe bí abo tó jẹ́ pé tí ẹ bá rọ́kùnrin obìnrin ilẹ̀ pè òtẹ́ yẹn lẹ fẹ́ káwa lọ. Ẹ̀dùn náà ṣé wọ́n sọ fún yín pé àwa náà fẹ́ ṣàkọsákọ ni akọsábo la fẹ́ ṣe. Ẹ wò láyé yín ẹ mọ̀ fi irú òtẹ́ báyìí lọ. Ẹ fẹ́ jayé ni kí lẹ tún fẹ́. Sáwá sọ fún mi pé a fẹ́ jayé ọkùnrin sọkùnrin. Àwọn eléyìí homosexual àwọn eléyìí ń ṣe. Àwọn eléyìí gan fúnra yín ẹjọ́ gé. Ẹlẹ́bọ àtàrí yín jọ gé. Ó dàbí kò sówó lọ́wọ́ wọn.
ẹjọ astro lie kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbi bẹ́ẹ̀ every record dákẹ́ bí kò mọ lockdown àmọ́ nǹkan tí tàbí dúró mi báyìí akọ̀ntò bí ẹni tó wà lórí àṣẹ. ẹbí máa nígbà tó ti wà náà lórí kò lóbi ẹjẹ tí ẹ ṣe lọ́sàn-án yẹn. ẹjọ ẹ rà máa pariwo tẹ́ bá sọ pé ẹ mọ̀ tí a pè pàdé sí bàbá ńlá rọlẹ̀ ń pa ọ́ kí ló ṣẹlẹ̀ gangan nígbà tí ẹ jẹ́wọ́ tí mo ní kẹ́ arábìnrin kẹ́ kówó fún kí ló dé tí mo tẹ́ ẹ̀ fi kówó fún kí ló ṣẹlẹ̀. mo bí wọn fún mi ni. àbí sẹ́ẹ̀rí èmi gẹ́gẹ́ bí èèyàn kan sídíkàtù ayádọ́njá sí. kò séèyàn bẹ́ẹ̀. èmi èé jẹ gbèsè ó ti yẹ yín báyìí gbogbo tí mo sì jẹ yín tí ì san wọ́n jẹ mí náà lówó ni. káàkiri. yàtí àwọn tí wọ́n jẹ mí lówó wọ́n ń bẹ lórí ìdúró èmi wà ní kinní nínú wọn ó yẹ yín báyìí tí wọ́n bá ti sanwó mi ìsan padà fún yín àtàpà kò ní dùwẹ̀ kan ibi ara lọ́wọ́lọ́wọ́ ń lọ. má ràn wọn lọ because tó bá ràn wọn lọ tabanika ka ẹrú inú ọmọ bàjẹ́ àìmọye ọmọ ẹrú tó jẹ́ pé òun náà ń ríra ẹ̀bí ọmọ if you try and throw the thumb on to them pé onígbèsè mi ní ayé ẹlòmíì lè bàjẹ́ manager police. ìka yín bí ẹnu àgè ṣé mi lẹ́nu ọwọ́ sí àbẹ́ òun. manager please I have a lot of things to tell you please eléyìí tẹ́ ń sọ̀rọ̀ tí ẹ̀ ń fi èdè tẹ́ fi ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ bí tó ti kó yín wá bẹ́ẹ̀ ṣe owó mi kì í ṣe onígbèsè I think I'm not supposed to be in this meeting. Because I pay my bills, my dues, my money, I pay everything. Why tell me what's to be really? Can you read it? Tell me what's to be really? Really? Ṣé your money la wá ṣe ń bí ni? Really? Manager àbí kí náà pè é. Ẹ dúró máa bó ṣe ń pariwo mọ́ wa. Ṣé ọ̀fẹ́ la wá síbí ni? Are we not paying you? O ṣe o, olóṣòjà gidijagan, bá mi bá wọn sọ onírun láyà. Ọ̀rọ̀ yín yé mi. Ẹ fara balẹ̀ ọ̀rọ̀ yín yé mi. Ìgbà tẹ́ ẹ wọ bíi ẹ̀sán owó dẹ̀ ládé ta wá nígbà tá a wá ń bá iṣẹ́ wa lọ tá a bá sọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi rówó san mọ́ ẹ jẹ́ sọ fún yín kẹ́yìn náà kẹ́ ronú dáadáa kò sí òtẹ́ tẹ́lẹ̀ lọ ní gbogbo area yìí tí mo fi tán. Hello, stop using adjective ẹ ń sọ̀rọ̀ ẹ dẹ̀ ń sọ sí ètí ẹ bá jẹ́ ni wàá sọ. ẹ bẹ́ẹ̀ lè sọ pé fresh. manager tí ẹ bá ń pè àwọn gbèsè tẹ́ ń pè gbèsè ẹ má nà ká gbèsè sẹ́mi. ó ṣe arúgbó olóṣù. èmi ni the first olóṣù tó kọ́kọ́ wọnú hòtẹ́ẹ̀lì yìí. bẹ́ẹ̀ gbé wọn débẹ̀ hierarchy wà ń bẹ̀. ọdún márùn-ún ni mo dẹ̀ sign. ó ṣe 2020 ni mo débí tí mo ṣe sanwó fún yín 2023 la wà. ó di 2025 lẹ́yìn tó bàjẹ́ sí owó mi kọ owó ọkọ̀ ọdún méjì sọtì kí wàá ní wàhálà tó ń dé báyìí. ẹ farabalẹ̀ ọ̀rọ̀ yín yé mi Mr. Yomi the first. sẹ́rí ẹ má jẹ́ kí mo lè mọ pariwo tàbí kí mo bá yín fa wàhálà wọ́n pè mí látòkè ni ìyẹn ẹ̀gbọ́n mi tó ní hòtẹ́ẹ̀lì wọ́n sọ pé àwọn ti ta bíbà wọ́n náà fẹ́ tún kọ́ fc mosque. àbí o ládòbí tẹ́tí máa tajà. ẹni sùúrù ẹ má gba ọ̀rọ̀ ibi ẹni gba ìgbà ọtí ṣe ti understand manager tó sọ̀rọ̀ apárí ni Adébọ̀k lórúkọ ẹ̀ kò jẹ́ kí n ṣe Adé plenty Adé ò plenty tí máa ra mú ẹ̀jẹ̀ àgbẹ̀ kí la máa pè yín náà kí la máa pè yín náà wá láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rán nídìí èèyàn ìjọba gé. ó mọ̀ ń sọ̀rọ̀ sí bí mo ṣe rí ẹ ni mo ti fọ́ fún ẹ pé irú àwọn choices mi tí mo máa ń wá gangan bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe. sugar pie wọn bí ẹja kó má fọ fún mi àwọn tó ju ẹ lọ àbáwọn tó bí ẹ lọ mọ àtàwọn tí wọn tó ẹ rárá if they step in these premises they will ask of me first you know why I am beautiful yeah I am black you know black don't crack I am not just black I am a chocolate I'm middle of black and yellow I am like kalankini in my color. I love my complexion. I am beautiful. I have flat tummy. I am different. I'm beautiful and amazing. But kí mi náà máa parọ́ fún ẹ. Èmi náà máa like ọkùnrin tí wọ́n ti funfun báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ní ti máa ń wẹ ọṣẹ káyé bàjẹ́. Yeah, mo like ọmọ àfọwọ́ṣẹ jẹ́ṣẹ́ mi. So èmi ò kí ń wá ọṣẹ o. Ilé natural one lélẹ̀ ìbísí fọlọ́sẹ̀ èdè. Tó bá tiẹ̀ jẹ́ ògùn oṣù máa sọ fún mi. Mi ò jẹ́ lọ́ra mi ṣe. Bọ̀ gbàgbé òṣì ó lè lò mí. Mo ti bá wọn lálọ́dẹ alápinni mo ti bá wọn ṣe tó bá lọ gbéṣẹ́ kan wá máa wọ sókè ẹ bá máa padà sórí ẹlẹ́bàá ṣàṣà padà sórí alásàásì. Yeah, let's go now. Yeah, baby. Wọ́n láì kọkùnrin parí ó máa ń fún mi ní joy. Mi ò parí o mo fà orí mi ò kò tó mo parí o. Your skinny hair. Oh God. Oh God.
Let's go to the business, baby. Ṣé ṣọ́ọ̀kì bá kọ́ ni gbogbo obìnrin ló máa ń lo lóko lábẹ́ wig. Máyà kò discourage. Ilé ìgangan ni yọ bẹ́ẹ̀. Ìwọ ni kò fọ́ mú level buster. Wow. Yeah. Kí lélẹ̀? Iṣẹ́ abíyáwó. Oh. Kí ló ń ṣe? Oh my God. Baby, are you hungry? Bóyá wèrè ni. Ọkùnrin ni ẹ́. Oh, really? Are you saying you don't know I'm a male in gender? Fear my gender if you don't want to lose it. Èmi á mọ̀ pé ọkùnrin ni ẹ́ màá wá báyìí. Ọ̀gbẹ́ni bó ṣe ń jẹ mí bẹ́ẹ̀ nìyẹn. Ó ti mọ̀ nìyẹn, má fojú obìnrin wò mí. Jẹ́ kí n yọ sí alátẹ̀yìn kò fà sí. Àwa sọ náà, àwọn èèyàn sọ bẹ́ẹ̀ náà. Mo ní irọ́ ni. Wá confirm ẹ̀. Ẹ gbọ́ ẹ̀yin boys. Mèmí náà ẹlẹ́fẹ́ rí wa ní sá. Mi mo fẹ́ rí yín. Mo ń gbọ́rọ̀ kan ni. Torí ẹ̀ mo fi pè yín. Bọ̀ mo ń wò pé irọ́ ni àbó òótọ́ ni. Bọ̀ mo pé tí n bá ti rí yín, màá gbọ́ ohun tó wà ní ẹ̀ gangan. 100. Ẹ gbọ́ wọn ní hòtẹ́ẹ̀lì 3 Crown tí ń bẹ ní àdúgbò wa yìí. Wípé àwọn ọkùnrin kan wà ń bẹ̀ tí wọ́n ń ṣe akọsákọ. Wọ́n á ní pé màá wádìí lẹ́nu yín. Mo rò pé tó bá gbọ́ lẹ́nu yín confirm ni. Ẹni tó ní kẹwàá béèrè lọ́wọ́ wa kò wrong. Rárá. Ṣé information tó bá ti gbọ́ lọ́wọ́ Olúwa ẹ̀ 100 ni. Mo sọ pé 100. 100. Yes. Ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín ká tó lọ? Oh, free. Thank you. Ṣé kò ń ṣe pé ẹ̀yin náà ti fẹ́ join àwọn tó ń ṣe akọsákọ ẹ̀ ṣá? Àbí ti báwo? Irú question wo nìyẹn? Ìbéèrè tó béèrè ń dà. Kọ́ pé next time tábà rẹ̀ yìí náà báyìí ẹ̀ ti wọ bọ́nsọ̀tì ẹ̀ ti máa wọ kíní tán máa so ní ẹ̀yìn báyìí. Bàbá rẹ̀ wọ bọ́nsọ̀tì. Bàbá mi rẹ̀ ṣe gé o. Ní tó ṣẹlẹ̀ ní pé ojoojúmọ́ là ń lùsì àwọn ọkùnrin fáwọn gé yẹn o. Ṣé ìwà yín ìwọ Instagram ni? Ẹ wo ní tó mi fẹ́ sọ ni pé ṣe rí bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀kan imagine kẹ́ lọ gbólóso. Tẹ́ bá wá gbólóso nǹkan wá lọ tú kàsàlà kẹ́yìn àti ìwájọ ní John Thomas. Ọ̀yà ta ló fẹ́ ràn láwọn ọ̀nà méjèèjì. Pàdí mi. Ó lè bí mi léèrè yẹn torí mi ò mọ̀ ń pa ẹ̀. Pàdí mi kí ló ṣe tó ń fún wọn ní information yẹn lọ́fẹ̀ẹ́. Jájá tán ká má lọ kó ọwọ́ ká má lọ rán mọ́lẹ̀. Ẹ wá lè sọ pé ẹ̀yin lẹ́gùn kó ìpọ́n náà kọ́ mú yín. Tọ́ bá mú yín kí ni tá à ń sọ yìí? Àwọn bàjẹ́. Ẹ jẹ́ kí mo wá sọ ní tó wà important fún yín pé ṣẹ́ró tẹ̀ yẹ èmi ó sòótọ́ fún yín mo fẹ́ gbowó tẹ́lẹ̀ níbọn mi gbowó mọ́ nísìn. Ṣé rí bẹ́ẹ̀ wọn níṣẹ́ méjì 3 Crown tẹ ọkùnrin sọkùnrin nìkan. Bẹ́ẹ̀ ni. Sáàmì ọpẹ́ tó ṣojú yín. Ògùn ní ọ̀pọ̀ méjèèjì. Tàbí tí bá ti ń fún yín àfún yín lọ́sẹ̀ táwọn gẹ̀gẹ̀ tó àfọwọ́ ara wa sí àfún yín wẹ̀. À ń ra sọ́ọ̀bù fún yín pẹ́kẹ́ yín náà máa ṣe yahoo pẹ̀ pẹ́kẹ́ yín náà kẹ́yẹ kó lè àgùntàn pásítọ̀ èsì dá. Àwa wa ń bá ẹni yìí sọ̀rọ̀ sọ́ọ̀ pé ẹni yìí ni wọ́n bẹ́ ni yìí sọ̀rọ̀ sẹ́rọ̀ pé káàtìgórì lájọ wa ni. Mẹ́sà ó pẹ́ tèmi tiẹ̀ ti ń smell pé ẹ̀gbọ́n tó parí wọ́n useless fellow kan ni wọ́n. Òní ní gba fóònù mi lọ́wọ́ ẹ̀. Tuntun pé àti ẹ̀ ń sọ̀rọ̀ àkẹ́tì ẹ̀ ń sọ̀rọ̀ òkàtì ẹ̀ wá onígọ̀tì àti wá gbẹnu sí fóònù tí mo fọ́ ara mi rà. Òní ní. Èèyàn wá ní kẹ́ wá mọ̀ pààrọ̀ ń bíbá. Àlàyé wo lẹ́ni lẹ́pàdà mọ́ rẹ̀ kú yá lọ. Ẹ wá jọ́sìn ká díẹ̀ jọ́sìn ká ọláyà mo sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀. Ẹ wá ẹ fẹ́ náà wá ní. Ládùúgbò mi 3 Crown hotel àwọn akọsákọ yín mojú mi débẹ̀ máa mọ tó ń ṣẹlẹ̀ bẹ̀ gangan ní ṣerú ẹ̀ mọ́. Ọkùnrin ní ẹ́ ó dẹ̀ gbowó lọ́wọ́ mi pé ìdókùnmọ́ kí ni bẹ́ẹ̀ ń jẹ́ lára ẹ̀ gan. Ọmọ fasilátẹ̀yìn ni bébì. Ayé ẹ̀ ò ní dáa. Ṣé wà okay? So ya wèrè. Ọ̀gbẹ́ni máa pọ́lọ́pàá fún ẹ o. I get security that secure my life. I get security that secure my work. Mo lè pe ọlọ́pàá fún ẹ. Are you alright? Ẹ̀ǹgẹ́ ni ẹ. Yóò. Tiẹ̀ báyìí. Ọkùnrin sọ́kùnrin. Máa pe ọlọ́pàá fún ẹ. Ọlọ́pàá fún mi. Are you ready or not? Kó fásitì látẹ̀yìn jẹ́ kí n yọ fún ẹ látẹ̀yìn. Ayé ẹ̀ ti bàjẹ́ sẹ́. Baby come close. Get my coat. Ita! Mo ní kíkẹ́ ni! Ita! Àfẹ́mi ò. Àfẹ́mu. Àmọ̀ dáràn báyìí. Ó ti dè wọ́n rí. Move. Ẹni sùúrù. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ṣe dúró ṣe? Èsì bẹ́ẹ̀. My friend, you do move. Èsì bẹ́ẹ̀ obìnrin ni mí. Èsì bẹ́ẹ̀. Nísìrò, hold on. Obìnrin yẹn. Obìnrin ni mí. Ìlú rẹ̀ ní dùn yìí. My friend, wait, gbèjì kúrò jọ. Nísìrò, ó ṣọ́ ẹ̀pọ̀ obìnrin yẹn. Obìnrin ni mí. Èsì bẹ́ẹ̀. Obìnrin ni mí. Ẹ wo ṣòkòtò omi obìnrin ní mí. Nísìrò, my friend. Ìgbà kankan. Ọ́fíìsà yín máa harass ẹ. Harassment kò lè. Ẹ wọlé ẹ sí bẹ́ẹ̀ tó tọ́ you may go inside. Wọ́n ní ká kúrò mi.
jẹ́ ní. ọ̀gá ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kí bóyá rí ara yá kìrìkì tí máa tún lò tí máa fi sẹ́kù lọ. ẹ jẹ́ kó bóyá rí jẹ́ ẹ̀dá. Ma fi bọ̀ pa. Kí ni èyí wọ́n sì wá bù wọ́n so bí olè? Sórí wọ, mo ní sí ọwọ́ rẹ o. Ìtì rí kankan. Bẹ́ẹ̀ni. Ìtì rí kankan. Ó ṣe bẹ̀rẹ̀ ní. Ntòsí. Kẹ́ni. Àrà ọmọdé ọmọ rẹ̀ ó jìyà rẹ̀. Ìdí tó pa lójú kan tó ń dè bí ọmọ tó fi jàgbá kóòtù kò sí tó ṣe. Sórí wọ, òpèké, ọgbà. Oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ o. Abẹ́ẹ̀rí bí ọlọ́pàá sí wọlé, abẹ́ẹ̀rí ń pòrè lọ́jù sóòtẹ́ẹ̀lì wa yìí. Gbogbo rẹ̀ mọ̀ yà mí lẹ́nu o. Kí ló ṣe báyìí ní ìsìn? Kí la ṣe bí ibo? Èmi ti mọ̀ pé tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ wọn lélẹ́yìí. Ṣùgbọ́n ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run. Ó ló jẹ́ kémi náà rọra máa wò wọ́n, àbí? Ẹnu ẹ ti jọ̀gẹ̀dẹ̀ ẹnu yóò sòdodo mọ́lẹ̀ ń sọ ní ìsìn. Dáàsì kòkó ní kòkó. Which kind talk be that one? Make person husband dey behave like woman, whereas our government dey against am. Well, na wetin suit them be that, make them pack them dey go. They deserve am. Pogis ntọ́sọ yèmí náà sọ̀rọ̀ mo gbọ́ èmi bẹ́ẹ̀ ẹ̀hún mi kí wọ́n máa múra bí obìnrin mo gbọ́ yùn àmọ́ gọ́fíńmẹ́ǹtì tó sọ ìmọ̀ yùn lẹ́yìn dákun kí ló sọ. Bẹ́ẹ̀ náà lè wá gbọ́n kankan nǹkan tó sọ ni wípé ìwà burúkú tí wọ́n ń wù yẹn ìjọba gan fọwọ́ sí ṣé tẹ̀rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn kò bí mi lọ́wọ́ mu ẹni tí ò jẹ jù kò lè kú bí iṣẹ́ tèmi ti dópin ibẹ̀ gbogbo ẹrù mi pátápátá mo lọ kó. dákun dúró ṣé wọ́n ní ọyá àjọkẹ́lẹ́ gíìsì tọwọ́ àti kí ṣọwọ́ aṣọ wa lélẹ̀ àtàjọ àti kọ́ gbogbo ẹ̀ mọ́ fún bóyá kó máa kó lọ. ọfẹ kúrò náà ni ẹ dákun bó ní mi ò ṣe wá sọ̀rọ̀ ayé mi báyìí àwọn tí mò ń tajà fún ni wọ́n kó lọ ìwáyìí bó ní ìṣe mọ̀ jẹ́. ẹ wo mò ń bá lò ẹ̀yin mọ̀ lọ o ẹ jẹ́ wọn bá ṣe ṣe tá pàkéjì àtà lọ béèlì wọn. ẹ wo ìpadàbọ̀ Abidjan àwọn ọlọ́pàá tó lọ ìpadàbọ̀ Abidjan wọn kódà yóò le èmi tẹ̀sí ń wò yìí èmi gan màá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ tí ẹ ti rí ti yín ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin lọ́lọ́run kò lè jogún gbogbo. bí ti bò ó sẹ́rẹ̀ ẹ fọkàn balẹ̀ kúndís oyè yín àmúbá sí mọ́ yóò ti ra àwọn á lọ béèlì wọn. As for me o, they no pursue me for my village. I dey go back my village. I no want problem. Wọ́n náà ń gò. Mo dára. Ẹ dákun ṣé wàá jẹ ogún ilé-iṣẹ́ géè. Ṣé mo fẹ́ pera mi sí méjì ni tí mo ṣe apá kan ọkùnrin apá kan obìnrin? Mo ní ṣe gbogbo rẹ̀ ní ìsìn. Kí ló lúwa rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ àwọn tí mò ń tajà fún ni wọ́n ti kó lọ báyìí. Ẹ dúró ná. Ṣé ìní padà sórí WhatsApp kí mo ta dídò wáyé? Yà sí dídò ní òpè. Ìmọ̀ tọ́lọ́pọ̀ òsì wọn máa padà wá ráyìn. Àtìgbà tọ́lọ́gìnì ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi. Ẹ máa wo bí tí Tóyìn Tòmátò bá yé mi jẹ́ dé. There is something I still get. Tóyìn Tòmátò. Sorry. Is there any mix-up? Ṣé kò ń ṣe pé ń gbìyànjú àti kó papọ̀? Kí ni ti Tóyìn Tòmátò pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Like I don't get. Tóyìn Tòmátò. Òun ló sún mi dé iṣẹ́ tí mò ń ṣe. Bálá tí mo lábùṣe lọ nìyẹn ọkọ mi. Tí o bá ń gbèrò láti ṣe àwọn nǹkan kan bí àlùmọ̀kọ́ rọ́yé torí situation tá a wà yìí bóyá o fẹ́ dọ́gbọ́n ṣògùn owó má ṣe ọkọ mi o. Wo arábìnrin fọkàn ẹ̀ balẹ̀ aláyẹ̀ tó kàn lóun ńlá lemọ́ ẹ̀ á ní ìṣe nǹkan kan. O ṣàmọ̀ pé àlá mi kì í la lásán àlá mi ò jẹ́. Wo àló ti tó. Mo mọ̀ pé ò ní gbọ́ agídí inú ni. Àló ti tó. Wo má sọ mi lórúkọ tí ò ṣe tèmi o. Ó ti dá tó bá lò ní gbọ́ èmi náà ò ní gbà. Abẹ́wo ni olólàlà ṣé àlá
wọ́n lálàá gọ̀ olólálàá ṣe. alátèmi ò gọ̀ alátèmi ò gọ̀ bá ṣe máa fún ẹ tó ní gbọ́ nìyẹn ṣé máa wo kó tó lò ní gbọ́ máa pariwo fọ́nráyé má ṣe o nǹkan tẹ́mi mọ̀ jù yẹn lọ. kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ níbi èèyàn ìjọba gbé. àtìgbà olóògì ní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kó tó máa fáyé rí. ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa ìgbà kílẹ̀ jù kan ọ̀rẹ́ mi mọ̀ pé wọ́n ni. èmi ni. ẹ dúró ta ló fi mọ́tò rẹ ṣe. fi mọ́tò ràn mí ṣe eléyìí kéré nínú ìtọ́lọ̀ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìfún mi. pé ìwọ ló ní mọ́tò. agbára Ọlọ́run ṣé wàá pa kí ló ń ṣẹlẹ̀ náà. mo wà ó. báwo ni iṣẹ́. kò tí ì ṣiṣẹ́ o mo kàn ń sùn tí mò ń jí. ó ń sún òun jìbìtì báwo mí pé bó ṣe wà kò níṣẹ́ kankan tó ń ṣe. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ èmi kàn ní kí n sáré wá sí ìlú for 1 or 2 days nǹkan wá sinmi díẹ̀ kí n touch àwọn kankan kí n tó padà but bóyá tó bá kúrò níbi tó ń lọ o lè yọjú sí mi kájọ sọ wọn bá ṣe. ọ̀rẹ́ mi kí lè gùn mí ṣe tó lò ní fàárọ̀ máa yọjú sí ẹ jọ ṣàṣàlù mi. Ọlọ́run máa ṣe tó bá ti wá àjọsọ máa lọ síbi tó ń lọ máa lọ àríra lẹ́tà ṣùgbọ́n fọ́pọ́ ó ṣe gan ọ̀rẹ́ mi. bí ọ sọ́dọ̀ mi. gbogbo wọn máa gbọ́n tí wọ́n kọ́ bí mú kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ níbi ìjọba gbé. pápá sọ̀kò sọ̀jà o kàrán tí ẹni tó máa lọ bá yé ó lè padà kó nílé tàbá sọ̀kò sóhun lé ó lè padà mú wa ká gbóhùn onílé dákun máa wò gbẹ̀yìn ó ìgbẹ̀yìn lọ́la. Ṣọlá ṣé tí mo ṣe bí wọn. ọ̀rẹ́ mi kí n má tàn ẹ́ o iṣẹ́ akọsákọ mi ì lè ṣe I can't do it graduate ni mí náà ó mọ fún ara ẹ̀ CV mi wà ń lè jẹ́ kí n kó fẹ́ kó bá mi wáṣẹ́ akọsákọ no I can't do it. Ṣọlá ṣọrí má jẹ́ ń tọ́ ẹ nǹkan téèyàn bá ní ló máa fi wá owó fúnra ẹ̀. ṣorí gbogbo nǹkan tó ń wọ ó kéré nù nǹkan tí mo ní ọ torí kó jẹ́ ìlú ló jẹ́ kí n rọra ṣe níwọ̀n bàbá yìí so abẹ́ta kò gbọ́ nǹkan tí mo ń bá ẹ sọ. ó ọ̀rẹ́ má yẹ kí n parọ́ fún ẹ tá a bá ń ju abẹ̀bẹ̀ sókè ń gbàgbà ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ graduate ni mí náà. sórí òwe tó gbàtọ́ yẹn abẹ̀bẹ̀ ìgbà tó máa fi lélẹ̀ yẹn bẹ́ẹ̀ náà nìyá ṣe máa jẹ́ nígbà tó bá gbọ́ nǹkan tí mo bá sọ ó dẹ̀ pera ẹ ní graduate ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ olórin kan tó kọrin láìpẹ́ ó ní ìwé tó kà kí ló fi dà jọ kí ni nǹkan tó ní báyìí tó lè fi sọ pé graduate yẹn. ọ̀rẹ́ mi ó ní mo ṣe ń wò ẹ́ so ti dàbí ipò kan ready láti yẹ so mi tó bá yẹ pé àkọsákọ tó lágbàgbé ẹ I don't do it. I can't do it. Alright. Gbogbo ọ̀rọ̀ tí idiot yẹn sọ. Mo ti ṣubú ọ̀nà nípa idiot yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò sí nǹkan tá a bá sọ fún tó lè gbọ́. Ẹni tá a fẹ́ help career ẹ̀ tó ń ṣe bí olórí burúkú. Ẹlòmíì máa jẹ ìyàfa. Ìyà ń rùn lára ẹlòmíì 5 and 6 ni. Kí ni nǹkan tó fẹ́ ká ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí? Ṣé bó ṣe ń lọ ẹ̀? Wàá rí pé mi ò dá dúró rárá. Ó ń lọ rú ni. Ó rẹ̀ ṣọ́ pé bó ṣe ń lọ ẹ̀ kò ní máa rojọ́ wá káàkiri pé nǹkan tá à ń ṣe lè ta fi ń gẹ̀ tó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ,
ó lọ rò ní kò lẹ́nìbọ̀dì tó máa san kankan fún. bóyá ká kúkú ẹni mi ní ìtẹ́. kí ló lè tó yẹn ó léèyàn lọ ro nǹkan ó sì ń padà bọ̀ wá sọ pé òun ti gbọ́. kò sí wàhálà o ìbọn ìsinmi pọ̀ sí. kí lè mọ èèyàn tó jẹ́. fọ̀rẹ́ rẹ̀ ràn mí kí lè mọ èèyàn tó jẹ́. ibẹ̀ la ó ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́. ibẹ̀ má ti mọ irú ìwà tẹ́ni. ẹni tó ń kọ́ lóró ti fẹ́ hùwà oró. ẹni tó ń kọ́ lóró tó hùwà oró. ẹ̀mí ọlọ́run ló rán mi sí ègbé ni fún ẹni tí a ò fi rán tí ó ń jíṣẹ́ bákan náà ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́. ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín wípé èrò kan ń bẹ lọ́kàn yín lásìkò yìí tí ẹ̀ ń rò lọ́wọ́lọ́wọ́ ó dàbí ẹni wípé a fi nǹkan kan lọ̀ yín ẹ wá ń rò ṣé kí n ṣe àbí kí n má ṣe ṣùgbọ́n my brother ọlọ́run ní kí n sọ fún yín pé ohun ìríra ni kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ni ohun ìríra ni níwájú olúwa ìbá dára kí ẹ ní sùúrù di àsìkò yín nítorí pé ní tí ọlọ́run ní fún yín níwájú ó ju nǹkan tí ẹ̀ ń rò lọ́wọ́lọ́wọ́ ń sìn lọ my brother ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ ìbá dára kí ẹ gbọ́ ìkìlọ̀ ṣé ti gbọ́ olúwa wà pẹ̀lú yín. fọ̀rẹ́ ràn mí kí lè mọ èèyàn tó jẹ́. fọ̀rẹ́ ràn mí kí lè mọ èèyàn tó jẹ́. ibẹ̀ la ó ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́. ẹ̀yin náà ṣàníyàn tí ń bẹ látàárọ̀ ẹjọ́ ẹ ní sùúrù fún mi oṣù kan náà péré ni mo béèrè ẹjọ́. àǹtí kí lẹ̀ ń sọ oṣù kan ẹ má sọ bẹ́ẹ̀ mo oṣù kan báwo ṣé mo kó ti di 5 months tẹ̀ sanwó torí ẹ̀ lọ jẹ́ ká mọ́ ọ̀gá wa wá ṣé tó bá yẹ pé àwọn yòókù ṣe ń gbowó lẹ́yìn ṣe gbà tẹ̀ san báwo làwọn ṣe máa rówó gbà madam ẹjọ́ ẹ sanwó wa. àǹtí ẹjọ́ ẹ tiẹ̀ máa sọ̀rọ̀ ọlámi ganan wò mọ́ yín lára torí tí ò bá ń ṣe ọlámi yẹ kán ti gbé pangolo sí yín lọ́rùn kẹ́ lọ máa tọrọ ní ọjà ẹ̀rọ àtẹ̀lé wa jẹ́jẹ́ kẹ́ lọ sọ́fíìsì wa kẹ́ lọ ṣàlàyé ara yín. ó dáa mo ti gbọ́ ẹ jẹ́ kí n mú fóònù mi. àti iṣẹ́ ìṣeré abẹ́ ìjà wèrè ni wọ́n dẹ̀ bá yín sọ̀dẹ̀ ẹ ṣe bí idiot move. àti kúdí bí la fẹ́ wá wọn sí báyìí ṣé ẹ̀ ní nọ́mbà wọn ni wọ́n rà pé mò ń try blow wọn. ewu ilé tó wà lọ́wọ́ mi ṣó máa lọ báyìí. ẹ sà ẹ kí wa ni. ó kí yín náà ìgbà tẹ́ẹ̀sì èmi kò yọ̀rọ̀ family. ẹ mọ̀ rí ẹ ti ní pírọ́blẹ́mù torí ńlá fi wà ń bí látàárọ̀. ẹ wo àwọn kan ló wáyé tó wá gbéyàwó yín o. ẹ dúró náà ẹ fúnra yín lọ́rọ̀ sọ ṣé wọ́n ló fẹ́ sọ̀rọ̀. ẹ gbàgbára sílẹ̀ ẹ mọ̀ bù wá ṣébí torí ńlá fi wà ń bí látàárọ̀ ẹ dẹ̀ ní ká fún yín lọ́rọ̀ sọ ó dáa o ìyàwó yín wọ́n ti gbé lọ. ẹ wo àwọn kan ló dédé wálé tó wá gbéyàwó yín o wọ́n ní wọ́n jẹ wọ́n lówó a bá wọn sọ̀rọ̀ títí tí wọn àwọn yẹn ò gbà wọ́n ti gbéyàwó yín lọ. ẹ dúró náà ṣé kò ṣe pé bí mo ṣe bá yín sọ̀rọ̀ lẹ́ ń wò pé bóyá kílẹ̀ lè lo against mi. àná ti gbéyàwó yín lọ fún anáwà láti wà níbi tá a ti ń dá nọ́mbà yín a lè lọ síbi iṣẹ́ gan kì í ṣe gbígbé nìkan wọ́n ń pa lórí pa ní kò ní. àwọn wo ló wá gbé. àmọ́ wọn láwọn tó jẹ lówó ni o. wọ́n ti gbé wọn lọ sọ́fíìsì pé. bó wà lè fẹ́ lọ báyìí ẹ ṣe sùúrù ẹ wá. ẹ ṣàmọ̀dọ̀ ẹ ṣàmọ̀dọ̀. ẹni kún gbẹ̀rún ẹ. àǹtí Kúdí máa yí ló bá yé ìyàwó ẹ jẹ. lọ́nà wo. ẹ mọ̀ pé mi lè mọ́ gbàjọ bí mo ṣe dé lánàá ó wá bá mi lẹ́yìn kùlé àtàlílì tó ń ra ẹjọ́ bọ̀ kí ló ṣẹlẹ̀ ló bá kan àlàyé ó bá fọwọ́ tọ́ mi òun fẹ́ rí mi fún kíni òun nídìí owó kí ló ṣe ọ pẹ́pẹ́sẹ́ kan òun nídìí owó ayé òun bàjẹ́ òun sórí burúkú orí burúkú mo kó sápò nìyẹn so definitely
ọ̀rọ̀ yẹn òun ló push ìyàwó ẹ̀ tó lọ fi yáwó kọ́múlé láńtà so ẹ má jẹ́ ká ká inú ẹ̀ má yí ti kàgbákò. Kàtìkàtì eléyìí máa ń gbọ́n tí ó ẹ̀ rí jágbàjàgbà níwọ̀n ra wọn. Really appreciate it God so much. O ṣe gan, really appreciate it. Mo rí alátòwò tó sẹ́ǹsì. O ṣe gan, really appreciate it. Ṣùgbọ́n kinní kan ló wá ṣe mí ní kàyéfì. Òun ni mẹ́sẹ̀jì tí mo rí nísàlẹ̀ alátò sẹ́ǹsì mi. Òun ló gbé mi wá síbí. Kí ni ìyẹn ń bẹ̀? Wọ́n kàn tún ní kí n rán ẹ létí mi. Bóyá wàá change mind ẹ. Láre, mi ò ní interest nínú nǹkan tó fi lọ mí. Tó bá yẹ pé torí yẹn ló ṣe send owó ẹ̀ sí mi. Bóyá kó fún mi ní account number kí n dá owó ẹ̀ padà. Kí ló lè tó bẹ́ẹ̀? O ní láti dá owó padà, mú fún ẹ lówó yẹn ni. Ṣùgbọ́n mo kàn tún rò pé o lè change mind ẹ at any time ló jẹ́ kí n kọ nǹkan tí mo kọ síbẹ̀ yẹn. Ọ̀ṣọ́ orí tó wó yẹn kékeré nìyẹn mo fún ẹ. Ọ̀rẹ́ mi lè ṣe nǹkan tó sọ yẹn. Mo ti gbọ́ ẹ̀. A ní mo fún ẹ lówó yẹn ni, má worry. Kò sí wàhálà. Yá kúrò lórí ẹ̀. Fọ̀rẹ́ ràn mí kí n lè mọ èèyàn tó jẹ́. Fọ̀rẹ́ ràn mí kí n lè mọ èèyàn tó jẹ́. Ibẹ̀ la ó ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́. Ibẹ̀ má ti mọ irú ìwà tẹ́ni. Ọlọ́run fún ẹ lálàáfíà. Ẹni tán kọ́ lóró ti fẹ́ hùwà oró. Ẹni tán kọ́ lóró tó hùwà oró. Ó ti fẹ́ hùwà oró tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Olóòrè. Mi ìwà òkè àtọ̀. Mi ìwà òkè bẹ́ẹ̀. Àwọn tó gbéyàwó mi lọ tó níyàwó mi jẹ wọ́n lówó. Wọ́n ti ṣe ṣàkàṣàkà. Kódà ó wà lọ́dọ̀ mi ni kò lè gbapá kò lè gbẹ́sẹ̀. Kò lè mú kò lè jẹ. Ọ̀rẹ́, ó tún mọ̀ mí ó tún ṣe mí. Kí n máa gbé lọ sí hospital mo ti fẹ́ rówó. Jẹ́ kí n pè ẹ́, èyí pé bàbá pè ẹ́. Baby, babe, hello baby, ọ̀rẹ́ mi ò pè tán sí, ó lóun máa fún mi lówó tí màá fi gbé ẹ lọ sí hospital baby. A jẹ́ pé pátápátá là ń fọ́jú. Àtìgbà tọ́lọ́gìnní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí. Ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ipá kílẹ̀ jù kan lọ. Mo wà pẹ̀lú ẹ̀. Sórí gbogbo wọn tẹ́ bá mi sọ. Mo ti lọ ní. Mo dẹ̀ ti ṣàṣàrò lórí ẹ̀. Mo ti pe àrò àti ọ̀dọ̀fin inú mi. Mo ti bá wọn sọ̀rọ̀. Èmi gan tún wá wò wípé gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ ó lè dáa fún mi. Ipe ibi tí ẹgbẹ́ mi ti ń ná owó kí n má ná ojú ń bẹ̀. Àti pé mo tún rí pé gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ fún àǹfààní tèmi náà ni. Ìdí nìyí tí mo fi pinnu wípé
kí n wá bá yín kí n wá tọrọ àforíjì ìwà tí mo wò ní last time tí mo bá sọ́dọ̀ yín. Mo tún ní ọ̀rọ̀ fẹ́ láti sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ bá mi sọ pátápátá mo ti gbọ́ mo dẹ̀ sì gbà. Mo rẹ́dì láti ṣe gbogbo nǹkan tẹ́lẹ̀ kì í ṣe. Ọ̀rẹ́ mi ò kí ń ṣe ọ̀tá ẹ̀ parí láti pẹ́ pẹ́ la fi pẹ́ sọ́dọ̀ ẹ pé kó wá join our big boys. Then bó ṣe ń ṣe ìwọ ló máa help tó yẹ pé tó gidi bá wà lọ́wọ́ ẹ̀ wàá mingle wàá náwó bó ṣe wù ẹ́ wàá ṣe falafolo but ìgbà tó wá sọ pé ó join wa ọjọ́ tó wá ẹ̀ ó dùn mí gan o rò pé bóyá èmi lọ̀tá ẹ̀ àbí ṣé o ṣe tán láti join wa ni àbò kan fẹ́ fi wá ṣeré. Ọ̀rẹ́ mi ó mọ̀ mí lánàá pé kò ń ṣe ni tí mi bá rẹ́dì mi ní padà wá bá yín mo ti ṣe tán finally. Torí a kì í tẹ́sẹ̀ bodò ká kígbe òtútù o please bro let's be serious torí èmi ti sọ fọ́ọ̀rẹ́ mi pé mi ti rí sign of seriousness lára rárá àti rárá mi rí sign of seriousness àbí báwo rẹ. Ìṣọ̀lá nígbà tó sọ pé o ti ṣe tán kó tó bá ti yégún o ti yọrẹ ni. Ṣé ti wá rí? This is crazy. Well, from my own perspective, ẹni tó kọ́ níkà tó ṣe kà tí ní ẹwà ọ̀nà ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Iṣẹ́ ni. Iṣẹ́ yẹn bá mi múlẹ̀ títí tó jẹ́ pé tí n bá rí àbúrò mi lè máa tọrọ owó lọ́wọ́ ẹ̀. Àti jẹ àti mu ó jẹ́ ìnira fún mi. Ọlọ́run máa gbé ìṣòro tó máa kọjá agbára wa kan wá. Well, what me I'm thinking right now is tí omi gbígbóná bá ti dàpọ̀ mọ́ tútù ọ̀rọ̀ ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti yẹ tewúrẹ́ bá sáré wọ ìsọ̀ aláwọ̀ if we don't bring it as in if we don't take it slow nǹkan tó dá máa bàjẹ́ tẹ́ bá léwúrẹ́ lékulè áfọ́ àwọ̀. We should be patient kó tó di pé a máa ní àǹfààní àti mọ̀ nǹkan tá a fẹ́ ṣe. Àbí what do you think? In fact, èrò ọkàn mi ni wípé ká fara sí síbí kan nítorí wípé ojoojúmọ́ làwọn ọlọ́pàá wá sí òtẹ́ yìí. Tá bá fara pamọ́ èmi náà bóyá a máa safe pending the time tí gbogbo àfi die down. I think that's the best. Because police will always want to eradicate any ìwà ìbàjẹ́. Wọ́n fẹ́ tọwọ́ bàjẹ́ bọ̀lẹ̀. Ẹ mú o dẹ̀ tán bàbá ò lọ ni. Kò sí wàhálà. That's the best. Are you sure? Yes. Simply the best. Tó bá sọ bẹ́ẹ̀. Kí la máa pè yín náà? Kí la máa pè yín náà? Wá láti wáyé wá. Níbo la já sí? Pálapàla ìlú àpá. Kí ló dé tó ń fìyà jẹrẹ látijọ́ yìí? Ẹni tó jọ̀gá yín a ti interrogate ó dẹ̀ ti jẹ́wọ́ everything fún wa bó ti jẹ́ ṣùgbọ́n tá a kàn need lọ́dọ̀ ẹ̀ ni pé àwọn yòókù ẹ̀ tẹ́ ẹjọ́ hùwà bàjẹ́ yìí ibi tí wọ́n wà sọ fún wa ká lè bá mú wọn ká sì yọ̀ǹda àti ẹ̀kún bá ṣe lọ. Ọlọ́pàá, what's in all this nonsense? Ṣé àti wọ́n máa ní family ni? Asking you sir, ṣé mo máa mọlé everybody? Keep quiet. Kálukú wá ṣe business àdẹ̀ tí kọ́ra wa jọ sójú kan àdẹ̀ tí ríra wa nìyẹn ẹ̀dẹ̀ tí gbọ́ wa mú ṣé nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ ṣé máa kọ́ sí ilé nínú abẹ́gbò put me in place. Imagine ara tá à ń sọ nìyẹn tá a bá sọ̀rọ̀ kan mẹ́wàá ni wàá sọ ẹnu fẹ́lẹ́ bí abẹ́ mo ní owó kò sọ fún wa jẹ́ káwa ràn ẹ́ lọ́wọ́ kí wọn náà ràn wá lọ́wọ́ tó bá sọ bí tó wà àwọn máa free ẹ wàá máa lọ sí ìrìnàjò àlàáfíà àmọ́ àwọn yẹn fún sákàtà wa. I'm sorry to say that, are you dumb? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló ṣẹlẹ̀ gan? Yorùbá kọ́ ni mò ń sọ ni, mo ní mo ò mọlé anybody. Èmi ló ń bá sọ̀rọ̀ pé am I dumb? You very stupid. Ọwọ́ ìyàwó tí ì dùn ẹ́ tó. Tí ìyá bá dùn ẹ́ tó rántí orúkọ ẹ mọ́. Wàá jẹ́wọ́. Mo fẹ́ kí àtúntò ẹ mọ́.
like you. Mo fẹ́ kó kó nínú sẹ́ẹ̀lì yìí lọ́dọ̀ mi wá. Ìwọ́n kan jẹ́wọ́ bíi táwọn ìlú láyọ̀ àti àlàáfíà. Just help us. Oh, definitely. Papa Sanko Sanja o. Garanti ẹni tó máa lọ bá. No now, báwo lẹ ṣe máa bá mi sọ bẹ́ẹ̀? Ṣé rò pé ó easy láti rówó ni? No, ẹ má bá mi sọ bẹ́ẹ̀. You guys must pay that money. Yes now. Báwo ni mo ṣe máa ṣiṣẹ́ tẹ́nìkan máa jẹ náwó tí ò ní lè dáwó mi padà? What are you talking about? I want my money back. I'll pay padà. Yes, who is it? Ta ni yẹn? Good afternoon. Good afternoon. How may I be of help? Are you Mr. Lanre? Yes, I am. Any problem? We need you for questioning at our office. For what? Mr. Man, I'm Inspector Atoribewu. And I'm Corporal Atoribewu. You have right to remain silent, because whatever you say here now shall be used against you in the court of law. I think you should move. Okay, can I get something from here? Let's go. Mr. Man, don't let me use this. Please, let's go. Àtìgbà tọ́lọ́gì ní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí. Ọ̀wọ́n wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ìpá kílẹ̀ jù kan lọ o. Wọ́n ṣe bí obìnrin láì ṣòbí. Bó ṣe jẹ́ ni mo ṣe ṣàlàyé tí mo wáṣẹ́ títí tí mi ò rí. Mo dẹ̀ rí ilé yìí as opportunity láti fi ní owó lọ́wọ́. Torí ẹ̀ ló jẹ́ kí n darapọ̀ mọ́ wọn títí tó fi dìgbà tèmi náà di pé the agent mo bẹ̀rẹ̀ sí ní recruit àwọn ọmọkùnrin tó bá ní interest. Well, I heard you very well. Though your story is pathetic, but at the same time, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Kò kí n ṣe wọ́n nìkan ni graduate tí ò ríṣẹ́ o. Àmọ́ yẹ graduate tó wà ń ta. Ṣé pé tí wọ́n kọ́ ń léwe, òní wọ́n ń lò láti máa fi jẹ, láti máa fi mú. Tí wọn ò sì dá orílẹ̀-èdè láàmú rárá àti rárá. Ṣùgbọ́n ṣé tí wọ́n dáwọ́ lé iṣẹ́ tí ò ṣe fi yangàn láwùjọ ni? O ò lè sọ fáwọn tó bí ẹ pé iṣẹ́ tí mò ń ṣe rèé. Iṣẹ́ tó lè sọ fún ẹbí àtàrà pé tí mò ń ṣe rèé. Iṣẹ́ tó lè fi yangàn pé tí mò ń ṣe rèé. Ìwọ ti wà nú ẹ̀ already. Mo tún wà kó bá àwọn mìíràn, gbogbo yín wá ń ṣiṣẹ́ bàjẹ́. Ẹ wá kó ìlú sínú hílàhílo, sínú wàhálà àti ìdààmú. Ohun tí ń bí Ọlọ́run gan nínú. Ká tó wá láwa tá jẹ́yàn. Ó tún wá tako òfin orílẹ̀-èdè wa. So má kàró fún ẹ, ìwà tó wù yẹn, ó burú jáì, ó sì láwùjáre kankan. I must confess to you. You are going to court. Àtìgbà tọ́lọ́gì ní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí. Ọ̀wọ́n wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà. I said move. I'm moving. I am moving. Yeah. Ẹ dákun ẹ má yìnbọn o. Just move. Ẹ dákun ẹ má yìnbọn. Idiot. You got there. Move. Yóò kò yín yẹn o. Ìjọba kí la máa pè yín náà, kí la máa pè yín náà, wà láti wáyé wá, níbo la já sí. Ọ̀gbẹ́ni, mo ní kí ni nǹkan tó sún ẹ débi iṣẹ́ yìí.
iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe tẹ́ fi ń bàlùjẹ́ yìí kí gangan ló sún ẹ débẹ̀ gan. Kí ni? Èmi ò mú abẹ̀bẹ̀ lọ́wọ́, ìwọ ni mò ń bá sọ̀rọ̀, bó dẹ̀ fẹ́ kó jẹ́wọ́ at this point in time. Kí ló sún ẹ dé wu ìwà ìbàjẹ́ yìí? Poverty. Ṣé ẹ̀yin nìkan ni ìṣẹ́ mú lórílẹ̀-èdè yìí? Look at this man. I collected the offer. Look at you. And when they do sorrow. Okay, I'm coming back to you. And you, Mr. Salamo, better fine to you. And you say gidi yan láyọ̀ tí yín. A fi iṣẹ́ jàtijàti. Kí ni mo fẹ́ sọ pé sún ọ débẹ̀? Mo fẹ́ kó jẹ́wọ́. So dini en àbí tin do ẹ. I'm talking to you. Abẹ́ni kan wà ní kọ̀rọ̀ kan àwọn olówó orí burúkú yẹn tẹ́ lọ ń jíṣẹ́ fún tí wọ́n ń lo àwọn ìjìkú tẹ́yìn ṣe tó fi bá yé àwọn kan jẹ́. Tí o bá lè ya inú ẹ láti sọ̀rọ̀ ó rẹ̀ pé ìyà tó bá pa ẹ lórí wàá sọ̀rọ̀. Mo rí i, ó ṣì ń sùn táìmù. Ìṣọ̀lá. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ kọ́? Aṣáàlà ni mo lá. Àlá. Wíwò yìí, irú àlá wo nìyẹn láàárọ̀ kùtùkùtù? Sọ fún mi náà. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan. Ó fi àwọn kankan lọ mí. Kí ni? Bóyá òun mo ti ẹ̀gbẹ́ sọ́kàn sùn. Àti pé nǹkan tó fi lọ mí yẹn, ìgbẹ̀yìn ò dáa. Tó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọkọ mi, tí gbẹ̀yìn ò bá ti dáa, má ṣe o. Má ṣe ọkọ mi. Ìṣọ̀lá má ṣe o, má sọ mí dókòwò ṣan gangan o. Ọlọ́run níṣẹ́ ló pọ̀. Ìyẹn bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan mo ti ẹ̀ mú wálé nìyẹn. Bẹ́ẹ̀ ni, contract yẹn ó ti bọ́ sí. Contract yẹn náà. It's a lie. Ó ti bọ́ sí ọkọ mi. It's a lie. Oh, thank you. Thank you. Kí la máa pè yín náà? Kí la máa pè yín náà? Wá láti wáyé wá, níbo la já sí? Pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ níbi èèyàn ìjọba gbé. Àtìgbà tólógì ní ti ń ṣọdẹ, ẹranko tó ti padà, ẹni kò pè wá fáyé rí. Ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi, ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa, ìpá kilẹ̀ jù kan lọ o. Wọ́n ṣe bí obìnrin láì ṣobìnrin, ọ̀rọ̀ yìí máa lọ fà o, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o. Ẹ̀yin ọlọ́pàá.